Adéjọkẹ́. Ọkọ mi, mẹ̀lẹ́. Ṣé ẹ ṣì wá ń tà ń dà ẹ̀ mọ́? Orí bẹ́ẹ̀ o. Àgbà ò lè wá lọ sí hostel. A ṣe fẹ́ máa lọ sí rìn. Ok, tó bá ti ṣetán ẹ máa padà sí hostel. That's better. Ẹ má wàá pẹ́ lọ sí hostel. Ó yá gbé fóònù fábùrú ìjẹba sí. Okay, hold on. Hello, mommy. Desola mi, ilé ọkọ mi. Yeah, how are you, ma? You're fine. Mommy, kò tẹ́lẹ̀ máa bá wa send nǹkan. Ṣebí ẹ ṣì ní foodstuffs àbí? Ó dá má tiẹ̀ worry. Driver máa wá weekend yìí. A kó foodstuffs wá fún yín. All right, thank you, mommy. Love you. Okay, mo ti gbọ́ my dear. Thank you, mommy. Mi náà ti mí ìṣe. Ìgbà wo náà lẹ́yìn lọ sí school? Ó dáa, mo ti pè mí náà mí ìṣe ọkọ mi. Okay, mo ti gbọ́ my dear. Me I'm in bed already. Èmi náà ti fẹ́ sùn. Mo ti wà in bed, mo ti change. Kò sí problem. Mo ti gbọ́. Okay. All right, darling. Ẹ tọ́jú ara yín o. Ṣé ọkọ mi. Kọ́lọ̀ ń jí wa rí. Ó dàárọ̀. Bye-bye. Ẹ gbá fún yín jọ. A tún ẹ ti lọ gbà yìí. Aláyọ̀, ayọ̀ 30. Kí n wá jí pé ó ti lọ síbi iṣẹ́ so búbìrì wọnú ilé lánàá. Ayọ̀ mi! Kí ló dé? Ìwọ búbìrì wọnú ilé lánàá. Torí pé mo sọ fún ẹ kó rẹ̀ mí. Tàlélé. Ó ń bí mi. Madam. 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 Tàlé dùn yín. Ayọ̀ mi. Ìwọ tó ṣe fún mi yóò dá o. Ìwọ tó ṣe fún mi yóò dá o. Kí ló sáré wọnú yàrá mi? Kí ló dé? Abẹ́ ṣí èrè. Báwo lè ṣe wọnú ilé? Kí lẹ̀ wá? Ìjọ ta ni ń jà ẹgbẹ́ gbẹ́nu ṣiṣọ́ ní yàrá yín borí ìyá my dear mi ìmọ̀ rí o. Ta lè yín? So, ẹ̀yin wà nílé ọkọ mi. Ẹ tún bí mi yí pé ta lè ní. Ẹni sùúrù o. Ibo mo wà? Ó dẹ̀ pòrí yín dàrú. Ẹ fẹ́ gbọ́kọ mi. Ayọ̀ mi kí ni mo ṣe fún ẹ? Madam, ẹ má bẹ jọ̀ọ́ Ọlọ́run, ẹ má tún lé mi ẹjọ́. Ìyàwó mi rè ẹjọ́, ẹ ṣàlàyé nǹkan tẹ́ wá ṣe. Ọkọ yín ni wọ́n ni. Ó máa hàt fún mi. Jọ̀ọ́, ọmọ mi, máa jẹ́ tútù. Ó mọ̀ pé màá fi yín dàpọ̀, màá fi ya map of Nigeria sí ẹ lára sísì. Sọ fún mi pọ̀ mọ̀ bí wọ́n máa ṣe wọlé. Mi mọ̀, ibo ló ń bọ̀, ibo ló ń bọ̀, mi mọ̀. Ẹ ṣe sùúrù. Madam, ìjọ tó ń fọlọ́run bẹ̀yìn, obìnrin ìjọ tó ń tọ́lọ́run jẹ́wọ́. Kí ló ń wá mi fún? Kí ni mo rà gbà ẹ́? Kí ló fẹ́? Èmi ló bọ̀ wọ́n. Èmi kan mi ìmọ̀ ẹ́rí ìwé yìí, má kó bá mi. Mi ìmọ̀ rí. Ọ̀rọ̀ ni ẹ̀gbọ́n mi. Mi ìmọ̀ wọn rí o. Ẹ mọ́kọ mi rí. Mi ìmọ̀ wọn rí. Ẹ mú lẹ ti pàdé. Mi ìmọ̀ bí mo ṣe dé. Ẹ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín bó lẹ ti pàdé. Gbóná sọ̀rọ̀. Mi ìmọ̀ bí mo ṣe dé bí sẹ́ẹ̀. Ẹ mọ̀. Ẹjọ́ mi ò mọ̀. Ẹ wọ ẹjọ́ torí ọ̀rọ̀.
Kí lẹ̀ ń sọ lẹ́nu? Ẹ sùn sínú bedroom yẹn. Only for you to find yourself in another person's bedroom. Ẹ dẹ̀ ń sọ fún mi pé ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. How come? DP ò lè purọ́ fún mi. Bedroom mi ni mo sùn lánàá. Ìgbà tí mo máa jí láàárọ̀ kò bára mi ní yàrá jẹ́ Ẹ sọ bí mo jẹ́ ní. Ẹ fẹ́ ká believe ní pé inú bedroom ilẹ̀ sùn sí. Tẹ̀fi bára yín someone else's bedroom. Oh God. DP omi ò lè purọ́ fún mi. Bedroom mi ni mo sùn. Ẹ wò mí, ẹ rí night wear yìí. Madam, wíkà gan ni mo wọ̀ sùn. Yàrá mi ni mo sùn. Madam, ẹ jẹ́ mo respect yín gan ni. DP o. Yeah. Ẹ ṣọ́kú obìnrin yóò ti jẹ́wọ́ nǹkan tó wá ṣe ń yára mi. Kí ni mo rà nígbà ẹ̀? Kí ló tún fẹ́ dalé mi irú obìnrin yìí? Kí ló dé kí ló wá ṣe ń yára mi jọ̀ọ́? Ta ló rán ẹ sí mi jọ̀ọ́? Ẹ wò DP o, ọlá yín ni ọmọbìnrin jẹ́. Tí kò bá kí n ṣe títí tí mo wò mọ́ lára, máa ti dìde, máa ti já, máa ti faṣọ mọ́ lára, máa ti skills ẹ̀, máa sọ síta, ìwọ pẹ̀lú ọkọ mi. Kí ni kò tó ń sọ lẹ́nu náà? Ẹ má jẹ́ kó tó yẹn. Can you hear that? Ṣé mo favour kan ọlá nǹkan tẹ́ jẹ lọ́wọ́ mi? Nítorí pé ẹ jẹ́ one of the prominent people nínú ìlú wa yìí. Nǹkan tẹ́ ń jọ láì lọ́wọ́ mi nìyẹn o. If not, I would have no one to do. So come and tell me what's happening. Wig cap tí mo wọ̀ sùn rèé. And then mo bọ́ wristwatch mi síbi bedside mi. I can't lie, mi ò lè máa purọ́. Àwọn táwa bí báyìí àkíyà adapt now. Ẹ dẹ̀ fẹ́ ká believe yín. Madam, mo fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu yín mọ́. Okay? Mo fẹ́ gbọ́ anything lẹ́nu yín mọ́. Young man, ẹ̀yin ni mo máa bẹ̀, ẹ̀yin àti madam. But first and foremost, ṣé kò sí nǹkan tó sọnù ní bedroom yìí? Láìṣó lè. Mo ní mo fẹ́ gbọ́ kan mọ́ lẹ́nu yín mọ́, ṣé ẹ gbọ́ ni? Ẹ jọ kí ni difference ẹ̀yin àti olè náà? Ẹ sọ fún mi. Anyway, àbọ̀ abá ni ti yín. Ẹ ṣe gan DP o. Ọlọ́run ò jẹ́. Obìnrin mi mọ nǹkan tí mo rà ń gbẹ. Mi mọ̀, mi tẹ̀ fẹ́ mọ̀. Mi fẹ́ mo ríyàn tó jẹ́ láwùjọ. Mi fẹ́ mọ̀. Ìyàwó mi mo fẹ́ ní ṣùlọ́kà ni tó bá tiẹ̀ fẹ́ mi, tó bá fẹ́ mi wá sọ fún mi. Mi tiẹ̀ fẹ́. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé ti gbọ́. Mo dẹ̀ máa make sure pé irú ẹ̀ kò tún ní ṣẹlẹ̀ mọ́. Take it from me. Irú ẹ̀ ò ní ever ṣẹlẹ̀ mọ́. Ẹ wò DP o, abẹ́tà kẹ́ bá mi sọ fún kó má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Torí ojoojúmọ́ tí mo bá rí pẹ̀lú ọkọ mi, ọmọ kan ló ṣe mistake bá ní bedroom ọkọ mi. Ọjọ́ yẹn wọ́n máa dá èmi àti ẹ̀ mọ̀ gbọ́kọ̀gbọ́kọ̀ olùṣe bó ṣe rí olè bó ṣe máa ṣe nìyẹn o. Wọ́n máa ṣẹ́jú sí ọkọ ọlọ́kọ. Wà ọkọ mi ò ṣe fẹ́ fún ẹ o, kò ṣe fẹ́ fún ẹ o, ṣó ti gbọ́. Madam, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Irú ẹ̀ ò tẹ̀lé ẹ bá ṣẹlẹ̀ mọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Àwọn náà wọ́n ń ṣe èèyàn bẹ́ẹ̀ tó ti yé yín, bọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. And if there's any other thing, Mama can sing. So thank you very much, young man. Yeah. Bless you. Thank you so much. Don't fit. Ẹ wá jókòó. Ẹ jókòó. Madam, lẹ́yìn kan, lẹ́mìí kan, mo fẹ́ tẹ̀kẹ́ sọ fún mi. Kí ló wà ní ìkọ̀ntẹ́dánwò yìí? Because I want to know if there's anything behind it, let me know. Ìgbè kúrò fún mi. Nígbà tí màá sọ lánàá, I slept in my bedroom. Nígbà tí dẹ̀ máa jí láàárọ̀, inú dẹ̀ dórí bẹ́ẹ̀dì oní bẹ́ẹ̀dì àbí irun embarrassment wọn. Ẹgbẹ́nu dákẹ́ kí lẹ̀ sọ tí ò dùn lẹ́nu yín. Ṣé torí mo pọ́n yín lé níṣojú àwọn tó wà níbí? Ẹ wò, ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ṣadé case is a very very big case. Kò yé yín ni, irú kéèsì yìí pàǹtí ló ń gbé lọ́nà. Ẹ mọ̀ pé kéèsì ọ̀daràn gidi ni. Mo wá pọ́n yín lé, mo sọ fún yín pé torí pé ẹ jáwọn èèyàn ńlá, ẹ jára àwọn èèyàn ńlá nínú ìlú wa yìí. So ká fẹsẹ̀ létọ̀. Ẹ wá ìtorí ẹ̀ fẹ́ sọ fún mi àbí? Èmi fi ìpè máa jẹ́wọ́ fún mi ni mo ṣe sọ bẹ́ẹ̀. Mi ò lè kúrò. Mi ò kúrò fún yín. Bọ́dá jẹ́ kí n sọ fún yín. Irú òtún gbọ́dọ̀ ha. Kí ni mo sọ fún yín? Don't ever let anybody come here to report you again. Kí ni mo sọ? Ẹ mọ̀ kò ní sọ fún yín. It won't happen again. I promise. So then you can go. Hey, Marlon, out of this. Yeah. Just go. Madam, thank you so much.
òun sùn sínú bedroom òun gbogbo aago tóun gbọ́ everything wà ní bedside drawer wà bàrẹ̀ in another person's bedroom like about how many God knows how many miles away from your house. Bàbá ẹ̀sìn ti pọ̀ jù ìtìjú ti pọ̀ jù bàbá bàbá ẹ wá wẹ̀ sí lóde embarrassment ga. Wòmí Yétúndé ní ṣẹ̀sí òṣèré jẹjẹ oníjẹ́ òṣèṣì àmọ́ tó bá róni lójú àbílẹ̀ léèrè jẹ́ ń bí òṣèré jẹjẹ léèrè wò èmi ní ọba yìí wá àwọn òṣòlóko bẹ́ẹ̀ ni bàrà ọ̀fà lọ́jà dá fún wọn ní gbọ̀ǹkà tí sọmọ wọn ní gbòòrà gbèje ọ̀nì ló ní bú ọ̀nì ló lodò ọ̀nì ló ní gbòòrà gbèje tá ń jẹ́ gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ ẹ làhàn mi ó ṣe ẹrù jẹjẹ ọmọ rẹ ni ọ̀sàmọ̀ kí ló dé má jẹ́ ṣọ́ṣẹ̀ ni tó bá jẹ́ pọ́ṣẹ̀ àwọn tó láyé kan foríjì bóyá mi mo sì ṣẹ̀ ẹ̀kan foríjì mi sọgbọ́ nǹkan foríjì mi ọmọdé òní mẹ́kọ̀ọ́ jẹ́ má ra lọ́wọ́ èmi ló dé ẹ̀tọ́ ẹsẹ̀ mo dúpẹ́ lọ yín Wòmí Yétúndé tá lọ bá lọ àbọ̀ bọ̀ ni o n tó ní ṣẹlẹ̀ yìí kò ṣàdédé o sọmọ pé ọgbọ́n la dá sí oyè ọ blamla àtọ òṣèré gẹ̀gẹ́ fẹ́ gbẹ̀jẹ́ àkókò tó làwọn tí ń ṣẹlẹ̀ bí ń ṣẹlẹ̀. etí òrìṣà ìrìjẹjẹ bá tiẹ̀ máa gbẹ̀jẹ̀ ṣe bí àdé fún wọn lẹ́jẹ̀ náà àmọ́ ṣé rí gbogbo nǹkan tó ń tẹ̀yìn èyí ti pọ̀ jù bàbá you needed to be there kẹ wá wo ẹ̀sìn lóde embarrassment ti pọ̀ jù ó ti pọ̀ jù. lára símẹ́ǹtì dó ìgbà tí wọ́n náwó ọmọ pé owó pọ̀ jù o àbí tọ́nà yàlà tọ́nà yòlò inú rẹ̀ ń dùn ọwọ́ àdìsàn ní àbára símẹ́ǹtì Wòmí ò ní ṣẹ̀sí sọgbọ́ ohun tẹ́mi ò bá ní á ṣe báyìí ni ká béèrè ẹ̀jẹ̀ tí wọ́n gbà sọmọ ìyẹn ni ojú ń ṣe ó ṣẹrù jẹjẹ kálógún àlùbọ́sà dada ọ̀gbá ní ti òòdù ní ti Wòmí ní ọmọ rẹ̀ náà Yétúndé kí làwọn nǹkan ẹ̀jẹ̀ tọ̀ lẹ́yìn rẹ̀ ní tó ẹ ṣeun Wòmí Yétúndé ọ̀nà àbáyọ ń bẹ sọ̀rọ̀ náà àbáyọ tí ń bẹ báyìí òṣèrù jẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ tí òun gbà láàrin ìní síjọ́ 14 ni òun tó sọ another 14 days kí tún dúró ọjọ́ 14 kó tó sọ ọ̀kan tó máa gbà. àbáyọ mi láì ti pọ̀ jù kí ni mọ̀mọ́ tó máa ṣẹlẹ̀ láàrin ọjọ́ 14 àpapọ̀ ìjọ torí ọdún ìjọ ewu 14 days ti pọ̀ jù ó pọ̀ jù ó pọ̀. òṣèrù jẹ̀jẹ̀ sọ̀rọ̀ bó sì là á kó tó ọjọ́ 14 láwọn tó pé onú fún wọn pé ọ̀sàgbọ́n tí ń sọ pé lẹ́yìn rẹ̀ ní ọmúlẹ́nu púpọ̀ ọbẹ̀ máyín Wòmí báyìí Yétúndé sọ̀rọ̀ wọ̀ mí eléyìí lọ́wọ́ máa fi sọ́rùn tọba bẹ́ sùn lálẹ́ alẹ́ nìkan yóò tọba wá mú ìrìn àjò lọ́wọ́ láti ibi tó wà sílé tó kejì tí ó mú oorun lọ pé ọ sùn ọ ní déńjọ́ náà ọmọ lọ́wọ́ jẹ́ ọ wà nú àpamọ́wọ́ rẹ̀ ọ máa fi sọ́rùn òṣèrù jẹ̀jẹ̀ ní òní síbù tíjọ́ 14 láì pé káfí wá béèrè kí ló òṣèrù jẹ̀jẹ̀ ó gbà. bàbá ìtẹ̀ wa mú dání ṣé ẹ ṣọ́ pé kí ni màá ṣiṣẹ́ ṣá àbí ẹ mọ̀ nǹkan tí mo sọ pé ó ṣẹlẹ̀ sí mi ni báwo ni ẹni kí mélèé kí máa fi sọ́rùn tí bá fẹ́ sùn kí máa fi sọ́rùn kí báwo lè lè ṣe fẹ́ wá báwo lè fẹ́ ṣiṣẹ́ báyìí. Yétúndé mo ṣoògùn ẹ̀kú fún ọ̀ní ọ̀jẹ́ ọ ti kú náà ni ẹ sá mọ́wọ́ rẹ wá. ó
ó dà mo ti gbọ́ owó mi rí. Owó àlàáfíà rẹ̀ ló mú ọ. Sọmọ. Bàbá owó mi sí. Ìwọ náà fúnra ẹ̀ ń kọ́. Mo clean nǹkan tẹ̀ sọ ti mo ti understand. Ẹni ṣé mo ṣe period àbí? Àbí bóyá o tún òfin kankan. Bàbá mo wà okay. Ṣé ṣọ́ọ̀bù máa ṣiṣẹ́? Mo ṣoògùn ẹ̀kún fún ẹ ní ọ̀jẹ́. Tí bá ti fẹ́ sùn. Torí mi ò ní máa wọlé ìjáde bàbá. I can't wear things like this. Bẹ́ẹ̀ ni sọ pé gbogbo kìíní máa rí báyìí. Àbí bóyá ká dá owó padà kọ́ wà bọ́ ti wà tẹ́lẹ̀. Ẹ ti dá padà. Àtẹ bá ṣáàtì ṣọ́ọ̀bù máa ṣiṣẹ́. Mo sú ọ sọ gbọ́. Ó jẹ báyìí wá. Ṣé ojúmọ́? Ó dùn àṣírí o. Ó dùn àṣírí. Ẹ̀rù jẹ́jẹ́ ni wọ́n o. Ẹ̀rù jẹ́jẹ́ ni wọ́n o. Ẹ̀rù jẹ́jẹ́ ni wọ́n o. Ìwọ ẹ̀rù jẹ́jẹ́. Ó ní tí bá ti mú kíní tí bá ti fi sọ̀rọ̀. Tí bá ti sùn. Ibi tí bá sùn sí náà ni màá ti bára mi láàárọ̀. Ẹ̀rù jẹ́jẹ́. Má disappoint mi o. Má disappoint mi o. Ẹ̀rù jẹ́jẹ́ jọ̀ọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi mọ́. Embarrassment ti tó ẹ̀rù jẹ́jẹ́. Jọ̀ọ́ help me o. Please ẹ̀rù jẹ́jẹ́ please I beg you please. Ìsọ ẹnu ẹ̀kú ṣe bò mọ́ra ṣùgbọ́n báwo bá bò mọ́ra iye adẹ́gbìrì torí náà ìsọnù ẹ̀kú yẹn ya mú mọ́ra títàrí o ló ń kọ́ lẹ́yìn o ẹrù bá. Alele. Jọmọ gbé mo kọ mí mọ kí ló wá sí bíbá iná kí ló wá ṣe níbí lórí bẹ́ẹ̀ àwọn ọmọ mi kí ló wá ṣe. Ilẹ̀kẹ̀ mi dà ọ̀gá ni bọ́sílẹ̀ ilẹ̀kẹ̀ mi bọ́sílẹ̀ lórí bẹ́ẹ̀ ni fún mi jọ bọ́sílẹ̀ mo ní kò bọ́sílẹ̀ lórí bẹ́ẹ̀ ni ilẹ̀kẹ̀ ní burúkú ló
madame wọ́n ní kò bọ́ sílẹ̀ ẹ̀jọ́ mo gbé àbí kò bọ́ sílẹ̀ wọ́n fẹ́ fà wọ́n mọ́ ṣe kí ni wọ́n kò ṣe ìtọ́jú wọn fà wọ́n sílẹ̀ bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀ àti bẹ́ẹ̀ lọ́wọ́ fún mi irú ìyàwó lè léyìí kẹ́ máa gbà mí kẹ́ mi ì rí lẹ́kẹ̀ẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ lẹ̀kẹ́ orí burúkú wọn wá jẹ́wọ́ fún ẹ máa fi wọ̀n bí wọ́n ṣe jẹ́ àbẹ̀rẹ̀ náà dáradára wọ́n ọmọ ìdá lọ́ba mú fóònù mi wá fún mi sáyẹ́nsẹ́ lọ́ba fóònù wá fún mi lẹ́yìn ìgbà fún mo ṣe jẹ́ ìwọ̀n ìdí pàdé mi irú ọ́fíìsì wọlé kí ló wá sí gbogbo ọmọ lẹ́yìn náà ọ̀ọ́ni kúrò mi wáyé nílé yìí o ọ̀ọ́ni kúrò mi lẹ́yìn ìjọ wọ́n máa jẹ́wọ́ fún ẹ máa gbogbo ìyá ni máa fi jẹ́ àbẹ̀rẹ̀ mi ṣé mo kọ̀ kúrò máa jẹ́ mi ò ṣe fún gbogbo ọmọ ìjọ tó bá tó bí mú mú púpọ̀ ìwà kí n wà bíbà ìlànà àwọn àgbọ̀ ọkọ̀ tó wá ṣe bí wàásù tó bá ti dé station. mo ń gbọ́ yín kí lẹ́ni láti sọ no speak. kò yé mi lọ. madam kò tún yé yín ṣé mo pé kò ń ṣe alákọ̀ọ́kọ́ yín rèé ẹ jọ̀ọ́ bóyá àsìkò ìwé ẹ lè sọ fún wa nǹkan tó ṣẹlẹ̀ o kí ni ẹ ń ṣe nínú ìyàrá oníyàrá ìyàrá àwọn ọmọ ọlọ́mọ for that matter kí lẹ fún àwọn ọmọ ọlọ́mọ ṣe náà. kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe kò ní dé sùn bá wọn bẹ ọlọ́run kò sí nǹkan tí mo fẹ́ fà wọn ọlọ́mọ ṣe mo kò tún sùn mo tún bára mi ń bẹ̀ náà ni. ṣé mo pé kò ń ṣe alákọ̀ọ́kọ́ yín rèé ṣá ṣe bẹ́ẹ̀ mọ̀. DPO ọlọ́run ló sọ mí dàgbọ́n alẹ́ o àṣàdédé mo kàn déédé bá wúmọ̀ ẹ̀ nínú sítírù màá ọmọ mi ẹ jọ ẹ̀rà mi kalẹ̀ kẹ́ ṣàánú mi o. madam ẹ bá rántí dáadáa pé mo wọ́n ní the last time bí rẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ yín mọ́ mo dẹ̀ sọ fún yín pé tí rẹ̀ bá tún ṣẹlẹ̀ isn't it. Inspector Kola, I want you in my office right away now. Yes. I want you in my office right away. Madam Tom Wanye. Yes, I want you to lock her up for me. Good. Right about now. Very good. Madam. Gẹ́gẹ́ bí mo ṣe wọ́n ní lálákọ̀ọ́kọ́. I'll make sure pé mo see you. Dear God. First thing on Monday morning, you're going to appear in court. And I will make sure I stand as a witness against you. Chatibo, ma fi yín kọ́ àwọn ará yòókù lọ́wọ́. Madam, ṣá ọmọ yín ṣàwọ̀ okay. sí kankan tó ṣe wọn ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan mo dúpẹ́. Sherry, ẹ̀yin ni mo máa rò because Sherry ọ̀rọ̀ madam ó tójú sí mi. Sherry woman kò ṣe ẹni tó yẹ kó máa gbé láàrin èèyàn rárá. I mean, báwo ló ṣe possible kéèyàn sùn sí ní ilé ẹ̀ kó máa bá wọn nínú ilé onílé kirikiri. Oríṣiríṣi èèyàn ló ti mẹ́jọ wá wọ́n sùn sí ọkọ wọn, wọ́n sùn sọ́dọ̀ àwọn ọmọ wọn, wọ́n ṣe kíní kan, wọ́n ṣe kíní kan. I mean, it's absurd. Ṣó ti yé yín? So initially mo ti sọ pé wọ́n máa appear ní court ní next week ni. But ọlá yín lọ́jẹ̀. Because bẹ́yìn ṣe dé sí àti bẹ́ ṣe sọ kò lè jẹ́ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe wọn. So màá release wọn fún yín but on one condition. Ẹ jẹ́ kó yé mi pé irú ẹ̀ ò ní ever ṣẹlẹ̀ mọ́. Tó bá ṣẹlẹ̀ mi lè sọ nǹkan tí mo lè ṣe o. But as a lawyer tẹ jẹ́ báyìí òun ló jẹ́ kí n máa release wọn fún yín o. So èyí tó wá kù ó dọ̀wọ́ yín kí ẹ mọ̀ nǹkan tí mo ṣe sí. Aunty, first of all mo dúpẹ́ gidi lọ́wọ́ yín gan wípé aláàánú ènìyàn lẹ jẹ́ because àìmọye èèyàn tó wà ní rúpò tẹ wà ilé ni tó jẹ́ pé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ kò tiẹ̀ fẹ́ rán anybody á kàn gbójú pa ni mo dúpẹ́ gidi pé ẹ rí mi bí ẹni pé ta lẹ́nu yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe rí nǹkan tí mo wá dá sí lónìí mo fi ń dá yín lójú pé níjọ́kíjọ́ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ tẹ bá tún fi mú àǹtí mi tí n bá wọ bí wá ilé mi dànù ẹ wo ọ̀rọ̀ wọn ti sú èmi gan o èyí ni ẹ wo kí náà fẹ́ ní gbèsè ayé wọn tọ́lọ́run ò ṣe fún wọn bẹ́ẹ̀ sí wọn yìí ilé tán kọ́ ò níye o àìmọye properties tán ní bọ́sẹ̀ wáyé mi ò mọ nǹkan tó máa ń ṣe wọn bóyá ó kàn wù wọn kọ́ máa fira wọn sẹ̀sí kiri yín kí n má parọ́ fún yín
etí èmi gangan ti kún nígboro tí bá lọ síbi iṣẹ́ tí máa dé báyìí wá ní àǹtí ẹ̀ tún ní o ó tún ti dé o gbogbo èrò pélé wọn lórí o jẹ́ kí ló ṣẹlẹ̀ wọn lóhùn ló tún dá wa lálẹ́ nígboro kí lẹ fẹ́ kọ́ lọ́hùn ṣe fún yín tọ́nà òun ò ṣe fún yín náà ẹ ṣúdà ká máa tọrọ pé kọ́ fi yín jù kò sọnù. mi ò mọ kó pa ọ̀rọ̀ yìí mo tún sọ pé kó tàbí sọnù bí òkò. madam ẹ máa dúpẹ́ pẹ̀lú wọn lábúrò uncle ṣẹ́rí favour kan lè máa ṣe fún mi ṣẹ́rí bá ṣe kúrò ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ ẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. tó bá ti ṣẹlẹ̀ ńjọ́ mi ìtẹ̀básà ti mú wọn báyìí máa mú wọn lọ ẹ máa mú wọn lọ bí tó bá wù yín kẹ́ gbé wọn lọ kí ni ẹ náà wọ́n tẹ̀fẹ́ sọ kí ni à ẹ sọ fún kí ni à kí ni gbẹ̀gì inú rẹ̀ sì so dáa kán máa kọrin gẹ́gẹ́ bí ilé àǹtí mi ẹ ń dójú tì mí náà so dáa irú nǹkan tá à ń pariwo ìkó jẹ́ irú yín pẹ̀lú bọ́lá ò ṣe dá yín pẹ̀lú ipò tẹ́ wà kẹ́ máa wà bí ọmọdé sẹ́yìn nìkan lẹ́ ń bí ni àbẹ́yìn nìkan lẹ́ máa rẹwà lóbìnrin ẹ wọ ẹ dákẹ́ jẹ́rìí ẹ má bínú pé mo ń sọ́ọ̀tì ẹ dákẹ́. Anyway tẹ bá dé rí counter wọn ẹ sign necessary papers tó yẹ kẹ́ sign and then àwọn nǹkan tó ń gbà lọ́wọ́ wọn á kó fún wọn padà so ẹ ṣe gan. sẹ́ẹ̀dẹ̀ mi ló dé mọ́ báyìí. ẹrù jẹjẹ ó dóhùn àṣírí ẹrù jẹjẹ ó dóhùn àṣírí ẹrù jẹjẹ ó dóhùn àṣírí. tí wàá ti gbà mí gbọ́ ṣé ìwọ tó tún jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi ṣé kò yẹ kó gbà mí gbọ́ ni ó ní mi ìmọ̀ gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ dúró tí bá tiẹ̀ máa purọ́ ṣé ìwọ wá wà náà àwọn tí mo máa ń fara pamọ́ fún ni ṣé mi ò ní sọ bó ṣe ń lọ fún ẹ ni mo lè sọ fẹ́ pé mi ò mọ bí gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ o ò bìlíìfù mi síbẹ̀síbẹ̀ òun sọ òun kàn ń ṣe òun pariwo wọn mi ò ń ṣe gbẹ kí ló dé. kí lẹ́yìn sọ tí yóò dùn mọ́ yín lẹ́nu náà ṣé nǹkan tó lẹ́sẹ̀ ṣé nǹkan ẹ̀yọ̀kan ni àbí ẹ̀ lè ká gbọ́ nǹkan tó sọ sílẹ̀ pé ẹ̀yin ní bí ẹ̀yin ní náà bí ẹ̀kọ́ ọkọ ọmọ jẹ sẹ́yìn nìkan ni ẹ̀kọ́ ń dójú tì mí ní gbọ̀rọ̀ ni ẹ̀ dójú tì mí ní tẹ́lẹ̀ rẹ̀ nípa sọ̀rọ̀. ìní sọ jù ẹ lọ. tọ́ mo ń sọ fún ẹ wọ́n ní mò ń sùn bí kan mò ń bára mi nìkan ó dà ìwọ náà wò ó sìn wọ́n ní mo jí láàrin àwọn ọmọ kéékèèké kí ni mo fẹ́ fọmọdé ṣe mo fẹ́ jọmọ gbé ni àbí kí ni mo fẹ́ fọmọdé ṣe tí mo dé sọ tó believe mi tó ń jára mọ́ mi tó ń ṣe. àǹtí mi ẹ̀yin sùn níbí kan ẹ̀ ń bára yín ní ọ̀nà ọ̀tọ̀ ó yẹ kán mú yín kán dá àgìjọ fún yín ẹ jọ̀ọ́ sí àlùjọ nílẹ̀ yín ẹ sọ fún mi bóyá spirit ní kẹ́ ẹ sọ ká lè tèmọ̀ ká máa sá fún yín àǹtí mi kò dáa tẹ́ ẹ bá mọ̀ bó ṣe ẹ mọ̀ nǹkan tí nǹkan tẹ́ ẹ ṣe yìí nǹkan tó túmọ̀ sí tẹ́ ẹ bá mọ̀ nǹkan tó ń sọ nígboro lórí yín ẹ ní sọ tẹ́ ẹ sọ lẹ́nu yìí ẹ wọ ẹ jẹ́ kẹ́mi sọ fún yín o òrìṣà tó bá lè gbè mí sọ mi bó ṣe dá mi sẹ́ni nǹkan tó ṣẹlẹ̀ yìí eléyìí ni ó máa jẹ́ last fún yín anything tó bá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ yín anything tó bá tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ yín mi ò ní dá sí. ìwọ ò ní dá sọ̀rọ̀ tèmi mọ́. bẹ́ẹ̀ ni mo sọ. ó yẹ kó sọ bẹ́ẹ̀ ó yẹ kó sọ pé ò ní dá sọ̀rọ̀ mi mọ́ ṣé wọ́n ti gbàgbé ni wípé gbogbo nǹkan tó dìlé nìyí kò kì í ṣe ẹ̀yìn mi àti rọ́ọ̀mù gbọ́dọ̀ tí ò ń ṣe kò ṣe ẹ̀yìn kan náà mi nà ó yẹ kó máa sọ wípé ò ní dá sọ̀rọ̀ tèmi mọ́. kì í ṣe ẹ̀bí àǹtí mi ẹ̀ ń sì règùn fún mi nìyẹn o àǹtí mi ẹ̀ ń dọ́gbọ́n ṣe ìrègùn fún mi nìyẹn o kò yẹ kó tẹnu yín jáde nǹkan tẹ́ sọ́ọ̀sì kò yẹ kó tẹnu yín ló máa ti jáde so nǹkan tí mo rà lónìí agbára yín ni àbí ẹ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni tòótọ́ mo tó wáyé pé mi ò lò dáadáa tí n bá ń ṣe dáadáa fẹ́yìn ṣe kiri gbogbo nǹkan tí mo nílò ni mi ò ní nì tó wáyé pé gbogbo nǹkan tẹ̀yìn ṣe kátìkátì kiri èmi náà ṣe kiri àdúgbò ṣe bílí pé wọn níjọba pariwo lé lórí kiri kò tọ́ sí yín fún nǹkan tẹ́ sọ yẹn kò tọ́ sí yín lẹ́nu kò sí wàhálà o mo ti gbọ́ o àǹtí olóore. ẹ lè sọ̀rọ̀ máa bì àwọn ọ̀rọ̀ ti tán lẹ́nu yín ètò yẹ kẹ́ ẹ mú ọwọ́ kẹ́ ẹ di ọwọ́ mẹ́wàá kẹ́ ẹ dábójú kọ́ ní kí ló ṣe ń kẹ́ ní ẹ̀fẹ́ ríran ẹ̀fẹ́ rẹ́ níbọ̀dì mọ̀ pé nǹkan tó ju yín rí ó ti rókun ó ti rọ́ṣà ẹ̀fẹ́ rí nǹkan kan mọ́ ẹ tún wá ń lẹ́nu ọ̀rọ̀ ó wà lára yín àdúrà mi ni pé gbogbo èṣù tó wà lọ́kàn yín ọlọ́run ọba mi flush ẹ̀ dànù á jẹ́ kẹ́ ẹ ríran rírí ayé pé nǹkan tí ẹ kóra yín sí ìdọ̀tí ni kò sí wàhálà kí lẹ fẹ́ jẹ. ó ti dùn mí lọ́rọ̀ ló ti yọ. ẹ jẹ́ sọ tẹ́ fẹ́ jẹ
kò sí bó ṣe lè jẹ́ náà àǹtí náà lẹ́sìn jẹ́ àdẹ̀ nílé fẹ́ kó pàjẹ́ ọ̀rọ̀ náà la máa bá yín sọ ọlọ́run adẹ́jẹ́ gbọ́ kí lè fẹ́ jẹ. ebi ò pa mí. ebi ò pa yín ẹ jẹ́ sọ tẹ́ fẹ́ jẹ èmi ń jáde lọ o ẹ sọ tẹ́ fẹ́ jẹ ń sìn kí tó jáde ẹ sọ tẹ́ fẹ́ jẹ o ẹ má kú síjọba lọ́rùn o ẹ sọ èmi ṣe tán àti bá yín dáná tí má dáná tán tá a bá yanjú ìyẹn tẹ́ jẹ tẹ́ mu tán màá lọ drop yín sílé ó yẹ dáhùn kí lè fẹ́ jẹ ẹ jẹ nǹkan kan ẹ sọ̀rọ̀ kí tó jáde o. mi ò jẹ́ bí o pa mí bá ṣe tán wá lọ drop mi. kò sí wàhálà. ẹ̀yin ni ìyá ẹgbẹ́ wa o. etí wa ti kún ní gbòòrò tá bá rìn sọ́tún wọ́n ní àwọn ọmọ lágbájá ló ń lọ yẹn tá bá rìn sósì wọ́n láwọn ọmọ lágbájá ló ń lọ yẹn wọ́n ní ṣe lẹ̀ ń wọ ojúlé sójúlé báyìí from one room to another lẹ̀ ń káwọn ọkùnrin ọlọ́kùnrin mọ́lẹ̀ lẹ̀ ń lé àwọn ọmọ jáde lẹ̀ ń gbọ́kọ́ lọ́kọ kí ló dé ẹ fún wa ní free movement nígboro rárá a lè rìn bó ṣe wù wá. àǹtí ìyẹn nìkan kọ́ ò àná tí wọ́n kidnap wọ́n ní gbogbo ọmọ àdúgbò tó ń sọ tó bá dé nílé yẹn ń ṣe lọ́ máa bá wọn kí ló dé. ìbàjẹ́ èèyàn ni o kò dá iṣẹ́ olú ọba dúró ṣé ní gbogbo nǹkan tẹ́ bá ń gbọ́ kọ́ ni kẹ́ máa believe gbogbo ìtàn sọ fún yín yẹn wọ́n kàn fẹ́ fi bà mí lórúkọ jẹ́ kò má sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìtẹ̀ wá bá mi mo mọ̀ pé torí ẹni ẹ̀mí náà ló ṣe jẹ́ kẹ́ wá bí mi ẹ̀rẹ̀ sí bí mi nìyẹn mo ti sọ fún yín kò sí nǹkan tó jọ kò fi máa fi bà mí lórúkọ jẹ́ ni ẹ má máa gbọ́ nǹkan táwọn aráyé ń sọ o kọ́ má lọ bà ìfẹ́ tó wà láàrin wa jẹ́. ìyá ẹgbẹ́ wa ọ̀rọ̀ pé wọ́n parọ́ mọ́ ẹ̀kọ́ ló nǹkan tó wà nílẹ̀ yìí o ètò àtìkún more than 100 people ló ń sọ̀rọ̀ yín gbòòrò ẹ láti kúnra yín lé ẹ nídìí àtọ̀. kódà èmi fi ń da yín lójú pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. àǹtí ẹ ti ní kò rí bẹ́ẹ̀ nìyẹn ẹ máa jẹ́ kó rí bẹ́ẹ̀ o. láìláì ọlọ́run máa jẹ. ó dóhùn àṣírí ẹrù jẹjẹ ó dóhùn àṣírí ẹrù jẹjẹ ó dóhùn àṣírí ẹrù odò bá dé kò gbọdọ̀ ríta. ìgbà wo la tún di mẹ́rin rírà ọgbẹ́ dídé wèrè ìgbà wo ló gbólóṣó wálé tó jẹ́ kí n gbọ́. olóṣó bá wà láyé. ṣò tí ń dá nǹkan ṣe lọ́wọ́ ara ẹ̀ sọ pé ó ti dọ̀gá rẹ̀ àbí. bàbá mi kárí sódà mi gbólóṣó wọlé àlàyé má kàn án. báwo ló ṣe jẹ́. bàbá ó lè jẹ́ fètì yẹn jà bèrè lọ́wọ́ òun náà. jí fún mi. fètì. wọ́n máa ṣe bí olórí burúkú bá bá ti ń jí ẹ kó máa jí. ta ni àlejò tó gbé wálé. àlejò ọwọ́ iná yẹ kí ti bèrè. ìwọ náà mọ̀ ikú ń sẹ́ àgbọn sẹ́nsẹ́ àbí ó ti dà bẹ́ẹ̀ ládùúgbò mi ṣírò wọn kì í rí drug ìwọ ò mọ̀ ìwọ náà mọ̀ ṣe mọ̀ tó ṣẹlẹ̀ ẹni tí fà ọ̀tọ̀ sí ló ń pè ní kíni àràmù ìfà ló wọlé tó wá wáyé. àbáwọ̀ tẹ̀tù wá jẹ́ lásìkò tẹ́mi tẹ̀tù ti kún báyìí. ẹ sì dúró náà ẹ yá ọkọ já láyé náà káwọn mọ̀ ọkọ tó ń ṣẹlẹ̀ bàbá o. jí. olúwa mi àjàkálẹ̀ àrùn ẹ dìde jàre wà kí ló ń ṣí ẹ wo tí bá fi ìgbà tí sáàtì sim card tọpọlú ẹ orí àwọn máa jà fún network mi báwo ló dé bi dídé jàre. láti kí ló ṣẹlẹ̀. àbúta ń dún ọ̀nà ń dùn kí ló ṣí ẹ abẹ́rẹ́ tí wàá délé ibi tá a máa ń sùn lélẹ́yìí. so o láyà òré àwọ̀ agéńdé mẹ́ta báyìí o dẹ̀ wá sùn sáàrin wa èmi ò lo pílò wọ́n tún lo pílò níbi táyé gbà ẹ́ dé báwo ló ṣe débi. bàbá mi ẹjọ́ tó bẹ̀ ẹ má bínú mo tún bẹ̀ ní. ìwọ lẹ̀jẹ̀ tó bẹ̀ wá sí ṣùgbọ́n wá gbà wọ́n. ọjà yìí ní ẹjọ́ mo bẹ̀ kọjá yìí mi ní ẹjọ́ torí Ọlọ́run. ẹ máa sùn sí ẹ máa lágbàlùmọ̀ àmì lẹ̀ ta. ṣé àgbálùmọ̀ lẹ fẹ́ ẹ dá ẹ jẹ́ ká lọ rà lọ́jà àgbálùmọ̀ wà. tí ẹ bá gbọ́ ọ̀kan tó sọ. àgbálùmọ̀ kò sí. dákẹ́jáde. ẹ máa gbà mí àlàyé ta ló ń bẹ́lẹ̀ sọ̀rọ̀ fruit. wọ́n ń bá ẹ sọ̀rọ̀ pàtàkì ń sọ̀rọ̀ pátákó ṣé àgbálùmọ̀ tó ń jẹ lẹ́nu là ń bá ẹ sọ ni àní kò lá àgbálùmọ̀ àmẹ́tẹ̀ẹ̀ta. ọ̀rọ̀ pariwo wàrà ná fẹ́lẹ́fẹ́lẹ́ ń sìn bí mi bá ṣe ń gun orí ẹ̀ tí mò ń bọ̀ òun náà máa wọlé ajáde ọ̀rọ̀ pariwo yá ná fẹ́lẹ́fẹ́lẹ́. bàbá mi èyí má bínú sí mi ọ̀rọ̀ tètè yé mi kò tí ì yé mi náà ìjọ pé so ìwọ jẹ́ mary àbí tí o fi yí ẹ àbí gbogbo nǹkan bá sọ lẹ́sìn Spanish là ń sọ àbí. nítorí ṣẹlẹ̀ ń sin ni pé ẹ máa sùn kárẹ̀
èmi máa lò ó lálá ló mú àwọn máa lò gidi gà pàdé àwọn kéré wà. ó ti tán. ó yá nà fẹ́lẹ́fẹ́lẹ́. ní sùúrù mi mọ̀ pé kò tẹ̀ sọ nìyẹn ẹ má bínú ebi ṣe ń wò mí èmi náà rí lè gbádùn rú mi ká máa ṣe kúṣe lọ títí ẹjọ́ ẹ jẹ́ kí n bóyá kí n fún yín lówó àbí. tó bá wá jẹ́ owó tó ń sọ yẹn èló ló rò pé lè fún àwọn amẹ́ta. èló ló bá sọ. ó dẹ̀ wá pé èló $1 million abẹ́gbà lọ́wọ́ ẹ̀. $1 million dà. $1 million dà. a fún yín $1 million owó wà á $1 million ṣe problem ẹjọ ṣé ẹ ṣáà ní fọwọ́ kàn mí ẹjọ bàbá mi. gbèjáde ń dà. $1 million. gbèjáde. ó yá ẹ jẹ́ ká máa lọ. orí jáde. àwọn agbọ́sọ̀ tó ó fi lóde ọ̀tẹ̀ àwọn aṣèdè kò nà bó orílẹ̀ àlójú tèmi. a kò máa lọ lémi àlọgbà ológun lóko. àwọn àtẹ̀lé ẹ lọ sí ilé kó àrẹ́ǹjì ọlọ́pàá fáwọn àbí. àfẹ́ owó náà ọ̀rọ̀ mi ìmọ̀lẹ́ ṣe ń bẹ̀ lọ́wọ́ mi náà lẹ́fẹ̀ẹ́ ṣe fún mi jẹ́ wọ́n ṣe rí tó ṣẹlẹ̀ yìí ó ti pọ̀jù ẹbí mi lọ bàbá ó ti pọ̀jù fún mi ẹbí mi ò lè gbé mọ́ ẹ̀wọ̀n bàbá àfàìmọ̀ kíkí ní ìmáàmù ẹ̀mí mi lọ ìtò ṣẹlẹ̀ ìgangan ni wọ́n pè ní bàbá rẹ̀ bàbá ẹbí mi ò lè gbé mọ́ wọ́n láì ti pọ̀jù fún mi o bàbá ó ti pọ̀jù bàbá ìjọ èdè ṣàánú mi ìjọ mo bẹ̀ yín ni bàbá. Yétúndé wò mí wò òkúkú ní kú sórí ẹ̀ sọ́rí gbogbo ohun tó ṣe lálàyé lẹ̀ yìí ọ̀fọwọ́ kan ó kan àyà mi ọ̀fọwọ́ kan lẹ́mi àwọn gbogbo ohun tó lọ ṣẹlẹ̀ sí ọ̀wọ̀n yìí tí gbá bá dórí omi báyìí téńté nílé bójú oró bá dómi alẹ́ téńté bó ṣe bàtà dórí omi alẹ́ téńté ẹsẹ̀ kì í jagun ojú ọ̀nà kó má borí ẹ̀ bọ wò ó borí ṣòtúgbọ́ ìfọkàn balẹ̀ ìṣọ́ra àwọn tí o sọ pé wọ́n kú ọ lọ́nà géńdé bíi mẹ́rin tó tún ṣe bẹ́ẹ̀ náà tó tún da ogúnlẹ̀ tó tún fòlòǹgò jiyọ̀ lágídí àbí abọ́ ti pé. ẹ wo bàbá mi ìfẹ́ máa rántí it's a terrible experience nígbà yẹn kí n bá tún máa ro I don't want to talk about it ẹjọ́ bàbá. ìfẹ́ sọ nǹkan burúkú èèyàn gbọ́dọ̀ mọ rántí ẹ̀ àmọ́ sọ gbogbo àwọn pátá wọ́n rò pé àwọn kó fà ìfàkọ́ ni wọ́n kó tí wọ́n ti bá wọn Yétúndé ọ̀gbọ́n mi bí tí wọ́n ti bá wọn nítorí wípé ìfà wọn ó ti fà wọn lẹ́nu ya wọn ò lè kíje èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ àwọn ọmọrú ẹbọra tí ń bẹ lẹ́rù rẹ wọ́n sì ṣe bẹ́ẹ̀ náà tán da ogúnlẹ̀ tán ṣe olórí báwọn wọ́n fò lòǹgò jíyọ̀ wọn ò lè kíje tí wọ́n nu sọ wá rí okùnfà ti bí tóun wí ọlọ́run ní pọ̀ ọlọ́kún àwọn tó láyé ò ní pọ̀ ọlọ́kún lójú nù àti rọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ti wà. kí wá lọ́nà àbáyọ bàbá kí lọ́nà àbáyọ. nígbà tó ṣẹ̀rù jẹ̀jẹ̀ ti bá mi sọ̀rọ̀ tẹ́mi náà mo kì í sọ́tún mo kì í sósì olo ti dọ́lágadé òtútù bí ọ̀fun ìwọ́di fáńlá Yétúndé ọ̀nsá orí ìlú àìlára ọ̀nsá orí ìlú àìmọ́nimọ̀nì ẹ̀bí ẹni sọ̀pánù paragada ǹjẹ́ kó nílé ó sì ọ́ pẹ̀lẹ́ ibi ire ńlẹ̀rìkì àlọ́ ń gbé ọ́rẹ́ ibi ire fókúbálẹ̀ ó ọmọ mélòó lọ bí Yétúndé. obìnrin méjì péré náà ni. méjì ọ̀dà kọ̀ọ̀kan nínú wọn èyí tó fẹ́ràn jù á sọ fún oṣù ẹ̀rù jẹ̀jẹ̀ lọ́ba tán. bàbá tí bá dárúkọ kí ló máa ṣẹlẹ̀ sí. ogun ti ṣe kọ́ ọmọ ọjọ́ kọ́ ọmọ ọyọ̀ lókun ogun ti ṣe ọmọ pé kinní kan ni ó rẹrùn kinní kan tó ti yé òun ni ó jẹ́ nǹkan ètùtù ọmọ gbádùn owó rẹ̀ lọ nǹkan kan tó lé ọ lójú oorun mọ́ ọmọ jí wẹ́rẹ́kẹ́ ọmọ sùn wẹ́rẹ́kẹ́ lọ́ba tán.
bàbá ẹjọ ẹ ń gbàgbé kinní kan ṣé ẹ̀yin ti gbàgbé wípé lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ni àfúniṣọ́ lọ sí àbí ẹ ti gbàgbé ni ṣé ẹ ti gbàgbé ni ọmọ tí wọ́n fún mi kí n tọ́jú ẹ ti gbàgbé pé lórí ọ̀rọ̀ yìí náà ni lẹ́mí ẹ lọ sí ẹ wá tún sọ bàbá ẹjọ torí ọlọ ẹjọ ẹ sọ another solution ká ṣe yẹn mi mo tẹ́ ẹ sọ yẹn I don't understand. wò mí wò wọ́n ní ọlá ò tibì kan wá ìrọ̀rùn ò tibì kan bù sókè ó ti pé yìí ìkòkò tí ó lata ọbẹ̀ ìdí rẹ̀ ó gbóná bẹ́ẹ̀ sì ni ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó ti rin Yétúndé ẹsẹ̀ tiẹ̀ tó ga tí rin tí ó ti rin lọ rí yìí ó wò mí ìkòkò rẹ̀ tí ń jata ọbẹ̀ ìdí rẹ̀ tí ó gbóná náà ní bó ti rí nu àpòjá òsì lọ́rùn ọ̀pẹ pé ìyẹn bá já ilẹ̀ ní bọ̀ n tó ṣàrò jẹjẹ ó gbà lówó òun ẹrù jẹjẹ yìí sì sọ̀rọ̀ kó má mú iṣẹ́. bàbá èrí pé kà ní ìkà ní ìnà irú nọ́ọ̀sẹ̀sì ò lè bá mi sọ yẹn èdè kí mi máa dárúkọ àwọn ọmọ tèmi kí mi dárúkọ ọmọ mi kí máa dárúkọ ẹ kẹ wá fi ṣe kí ni kẹ fi ṣe kí ni ìkà níyàn ìkà burúkú nìyí nígbà tẹ̀lé máa bẹ̀rẹ̀ kínní sọ fún mi bó ṣe rí rè o sọ anything fún mi sọ gbogbo pé àjálù burúkú yìí mama àjálù olú ẹ mama go from one terrible problem to another sọ yẹn fún mi náà ẹ wá sọ́sìn ní kí ni ọmọ àmọ́ ọmọ tèmi wá kí mọ́ ọmọ mi ṣe kí ni ẹ má bàa mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ láyé láyé ni ẹ má bàa mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ èmi ò lè fa ọmọ mi bàbá ẹ fi yé sílẹ̀ èmi ò lè fa ọmọ mi sílẹ̀ náà kẹ́mi fọ ọmọ mi sílẹ̀ ti bá wò ẹ wo bàbá mi ẹ wo mi ò fẹ́ èmi ò lè fa ọmọ tèmi sílẹ̀ má wàá bá mi sọ̀rọ̀ gbogbo ọmọ. ẹ wo ọmọ yìí ìmọ̀ ń lọ. kò yí ọ ọmọ yìí ò mọ̀ pé àì tẹ̀sẹ̀ bomi ká tún máa ká tutù àìrí ká tún pa àrímọ́ bàjẹ́ bá kógun ọdún láyé ẹran ògùn ni ó ṣe ẹbí jẹjẹ ọ̀dọ̀wọ́ rẹ̀ àṣẹ ń bẹ lọ́rẹ̀. kò gbọ́ mi ò ní lò pé èèyàn lọ́rùn so èmi àti ẹ àlejò gbé inú ilé yìí gbogbo ibi tí máa dé bó jẹ́ lè babaláwo bó jẹ́ wòlíì bó jọ́dọ̀ àwọn aláfà wọn á ní ìwọ ló wà ń di ọ̀rọ̀ mi and by the way ta ló fẹ́ yàn family yín àbí ta ló fẹ́ family yín rí tó ṣoríire àlejò gbé pọ̀ o àlejò gbé pọ̀ àti wá àtàwọn ọmọ ẹ mi ò fẹ́ béèyàn kọ́kọ́ gbé inú yín ó ti gbọ́ ẹ̀yà kẹrù yín ìta ẹ ti gbọ́. owó kò mí jọ àwọn olówó pò kan bànújẹ́ fún ẹ báyìí
àwọn wo ló ń sọ gbogbo kàtìkàtì pé tèmi àti ẹ tá a bá ṣe àlè ṣoríire má má jẹ́ kó lé èdè ẹrù ẹ̀ má má jẹ́ kó bá yọ ẹ jẹ́ bàbá Jọkẹ́ má má jẹ́ káyé gba nǹkan ní ẹ lọ́wọ́ ẹ̀ má má jẹ́ káyé bá àárín wa jẹ́ bàbá Jọkẹ́ jọ torí ọ̀dọ́ mú fọlọ́run bá bẹ́ẹ̀ ni. o ń sọ̀rọ̀ ewì ló ń kéyìn tó bá nífẹ̀ẹ́ ara ẹ má jẹ́ ń bẹ́ inú ilé tí n bá wọlé tí n bá jáde lọ o ti gbọ́. ọkọ ẹ̀dá kíní ẹ̀rí ọkọ ẹ̀dá ta ni ọkọ ẹ̀. dádì kí ló tẹ̀lé ọmọ mi. kò dẹ̀ ní dáa fún ẹ dádì ẹ̀dá dádì ẹ̀ wà ńlákọjí wo àtọmọdé ní yín àtàgbà ní yín mi ò fẹ́ béèyàn kankan nínú lẹ́yìn báyìí tàbí máa wọlé tí máa pọ̀ wọlé padà wá mo á ń jáde lọ́sẹ̀ mo ń lọ gbẹrù mi tí n bá bá yín bí abọ́dì ní gbogbo yín máa gbé jáde ẹ ti gbọ́. nítorí Ọlọ́run tábà ti ẹ̀ṣẹ̀ dáríjì wa ṣé àtàwọn ọmọ ẹ náà ló sọ. èwo ló dáná ọmọ ejò kò dẹ̀ ní dáa fún gbogbo yín mi ò fẹ́ béèyàn kankan nínú lẹ́yìn mi ò lè bá yín kankan nínú lẹ́yìn gbé ẹ ti gbọ́ kẹfì lé ilẹ̀ fún mi o mo ṣe ń jáde lóye mi ń sọ fún yín mo ń lọ bú nǹkan mú nìyẹn pàdé àti máa padà dé tí n bá bá yín wà láì abọ́dì lè máa gbé jáde. dáàdi ṣé mú mi ṣe. kò dẹ̀ ní. bàbá Jọkẹ́ bàbá Jọkẹ́ má ṣe bàbá Jọkẹ́ kí ló wá dé kí ló dé tó. ẹ kó tọrọ. mọ́mí ewu yín kò tilẹ̀ máa gùn ojú ilé fa èmi ò fẹ́ kúnlẹ̀ o èmi kàn kúnlẹ̀ nítorí pé mo bá yín tẹ kúnlẹ̀ ni o àwọn sọ fún mi pé kébí akẹ́kọ̀ọ́ kúrẹ̀ yín náà à ń gbọ̀n wọn ò lè ṣe kankan. kò lè ṣe kíni. mo ní ṣe ní ti. bàbá ẹ̀ tó tún lè yẹn ó tún ti lọ mutí àbó gbọ́ tó lóun lọ mutí ta ló mọ̀ bí ó tún ti ń fa ilé yìí kébi wá dúró kéèyàn kan wá ṣe bí lè ṣe sí ìjọba lọ́rùn ìrọ̀rọ̀ ó mọ̀ kọ́ ta máa ṣe àti ẹ̀kọ́kọ́ kúrò nà tá a bá wá lọ tán a lè wo bóyá àwọn ẹbí àbí kọ́kọ́ bá wa bẹ̀. èmi ò lè dúró báyìí o gbogbo bó ṣe ṣe gbogbo apá mi lóró mi jọ torí ọ̀nà lọ bá kẹrù tá a máa gbé àbúrò ẹ̀ lọ́nà lọ́ bá ti gbogbo ẹ̀rọ kó bá dé sí ẹ̀ náà àgbà àbúrò ẹ̀ lọ́nà. mo lóògùn ìwọ náà ṣàánú mi o. ọkùnrin máa dúró àwọn ọkùnrin wọn ò lè rí ọ̀hún ọkọ ẹ wá dẹ̀ síta. ìgbọ́nà ṣé ò ṣẹ́ ni. ṣẹ́kẹ̀ àníjàtì rárá ó kàn jáde ń jọ èrè bó ṣe padà wọlé nìyẹn ló bá ní kí èmi ṣáà kẹrù jáde ṣáá ni o òun ti lọ wo wọn lèmi àti òun àjọ ní future pọ̀ ó ṣáà bẹ̀rẹ̀ sí ní nà wá àtẹ̀mí àtàwọn ọmọ mi ló ń dùn jọ yẹn lọ tí mi ò lè máa sọ o ìyá yẹn pọ̀. ló wá lé ẹ síta pọ̀ lọ́wọ́n ọmọ ọkùnrin ò lè rọrùn wọ̀ ìkà lọ́wọ́ ọkùnrin. àǹtí mi ẹ ṣe gan pẹ̀lẹ́ Yétúndé àwọn ọmọ ẹ wá ń kọ́. wọ́n wà ní ibi ṣọ́ọ̀bù kan báyìí tá a máa ń sùn mọ́jú ibẹ̀ ni mo fi wọ́n lẹ̀ sí. wọ́n á fọmọ wá kiri ọ̀dà tó bá ti kúrò nígbà yẹn sìn wà lọ kó àwọn ọmọ ẹ wá bí bẹ́ẹ̀ ni ṣorí ọkọ ẹ ṣe tiẹ̀ ni ṣorí gbà tí ọkọ ẹ bá rí ẹ padà wọ́n máa gọrùn báyìí ni a mọ̀ pé ó ti kúrò ní level tó wà tẹ́lẹ̀ a mọ̀ pé kọjú kan lọ can you imagine. ọ̀rẹ́ mi jọ̀ọ́ má bínú kó yé mi dáadáa ṣé pé káwa máa bẹ́ẹ̀ gbé bíbá. káwa máa gbé bí. àǹtí ìbá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi o. kí ló ń ṣe é sí jẹ báyìí. ìdíjà bẹ́ẹ̀ ni má ṣẹlẹ̀ sẹ́mi náà kan ṣó lè ràn mí lọ́wọ́ ni. o tún wá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìgbà ṣòro lè yan ọmọ rẹ̀. kábà mọ̀ ń bíbá. bẹ́ẹ̀ ni káwọn ọmọ ẹ̀kẹ́ máa bọ̀ ń bíbá. ọgbà in fact. ẹ kú rìn òwò mi wò ọkọ ọ̀rẹ́ rẹ̀ ti jẹ́. Yétúndé. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ fọwọ́ balẹ̀ ó fi kan àyà lẹ́ẹ̀mẹ́ta. wò ó ohun tẹ́rù jẹ̀jẹ̀ ni a lò fún oògùn owó tiẹ̀ a kàn fún wọn lówó wọn lọ bá wa wá odindi ẹni lọ́ba tán. oògùn owó àbí kí lẹ sọ bàbá. kí ni nǹkan tó simple gan ni nígbà tí mo jókòó nǹkan tí mo ṣe yìí ọmọ bíbí inú mi tí mo bí ni mo fi ṣe wọn wá ní keyword. ọmọ tó bí nínú. tí ẹ sọ fún ẹ àti rí ọ̀rọ̀ kò easy o tó ti yẹ bẹ́ẹ̀ yẹn tí ẹ ti simple ju in fact onílọ́ọ̀kì wọn wá ní kó lọ sọ́jà kó lọ ra nǹkan ó tán Yétúndé ẹ wo bàbá a ti ṣe. gbọ́ yẹmísí sọ fún tẹ́lẹ̀ ni. bàbá edison ẹni kì í mówó wá ẹ lọ ra àwọn nǹkan tẹ́ fẹ́ lò.
ọ̀la ológun bàbá ti fún wa ló ètò òtò. bóyá bàbá kò sí wàhálà máa ṣe ẹsẹ̀ gbọ́. tọ̀ iṣẹ́ ti ṣe náà nù. owó máa dé ní gidi owó burúkú Yétúndé ẹ̀mí ṣe é pọ̀ jù bàbá ṣe é pọ̀. ọ̀ ṣiṣẹ́ mọ́ nígbà tó ti lè gbà pé ọ̀ tó ṣiṣẹ́ mọ́ ọtí dolówó ọtí dolówó ìgbà ọ̀rọ̀ rẹ̀ jèrè. ó dára sá. àbí yé ti tèmi kọ́ ni mò ń wò èmi rèé o. ọlọ́run ọba mo máa dúpẹ́ o. mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run mo lójú ẹ̀ tẹ̀ wà náà. níbo lójú ìwọ ọlọ́run wà. o ṣe ọlọ́run. mọ́mí ètùtù àpò ọkọ ni mo kúlẹ̀ fún. ọlọ́run ẹlẹ́dàá mi ni mo kúlẹ̀ fún. olúwa ṣe o. mo dúpẹ́ yéètì ayé tí mi Yétúndé mi tí mi ní wá tì láéláé mo dúpẹ́ mo rí ẹ mo rí ọmọ láti wù ẹ wọ́n tún di ẹ̀wọ̀n ní mo dúpẹ́ o Yétúndé bínú mi ṣe dùn tó mo láti béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ báwo lẹ wá ṣe rò ọ̀nà wo lẹ gbé gbà tó fi doni mìíràn gidi báyìí. Mọ́mí ká ṣáà máa ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe wò mí ọlọ́ọ̀rẹ́ ni ọlọ́ọ̀rẹ́ ni mo jẹ́ ọ̀rẹ́ mi kan màá lọ́lọ́run sí mi òun ló máa ràn mí lọ́wọ́ òun ló ṣe o àṣà àfẹ́lẹ́ ìkúnlé àfẹ́lẹ́ tó fi dòdìdì o máa mi òun ló fi dirin gidi báyìí o. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ó ṣe ibikíbi tó o bá wà ìyé o jẹun ẹ̀. àmín o. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ayé ti bèbèrè pè. ayé ti bèbèrè pè. mọ́mí mi ṣe mọ́mí mi. ọmọ mi ó dùn ó tó ó gbẹ̀yẹn lọ tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ mi ò ní jẹun ọmọ ìrètí dé báyìí mo ń gbádùn ẹ̀. first thing tí máa kọ́ ṣe fún yín mo ti ra ilẹ̀ kan àwọn architect ti ń draw design tá a máa fi kọ́ wọ́n ń ṣe yẹn lọ́wọ́ mo fẹ́ kọ́ ilé kan fún yín mọ́ mi ṣẹ́rí paint ilé ẹ̀yin lè máa pick any colour tẹ́ bá fẹ́ ẹ̀yin lè máa pick ṣẹ́rí tí bá máa ṣí ilé yẹn gbogbo ayé agbọ̀run á mọ̀ wọ́n wá mọ̀ wípé ìyá Yétúndé ló ń gbénu ilé yẹn wọ́n ní ta ló ń gbénu táwọn èèyàn bá ń kọjá wájú ẹ̀ wọ́n ní ta ló ń gbénu ilé wọn Mọ́mísí Yétúndé ni Mọ́mísí Yétúndé kan báyìí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí bó ṣe sọ ọgbọ́n ọ̀rọ̀ yẹn kalẹ̀ tó dùn tó òmùyọ̀ òfin já torí ẹ̀rọ jẹ́ kó bó ṣe ń sọ̀rọ̀ ṣe mo fọwọ́ lẹ́rán tí mò ń wò ẹ̀ nítorí pé ó máa mú mi kúrò níbí ó máa gba ìkọ́lé fún mi kò lè ṣeé ṣe ó ti gbàgbé ni bàbá ẹ̀ ló wà ń tà ń bẹ̀ yẹn tán sí ṣé màá fi léyìn lẹ́ni wo ọkọ mi tó bá kọ̀ràn yẹn àyè tó kù lẹ́yìn ilé bàbá ẹ̀ lọ bá mi ṣe kórìí mi rìn gidi kí máa lo gbogbo ẹ̀ pọ̀ kọ́ máa rí mi pé ìyá Yétúndé rè ó dà ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn nǹkan tí mo fẹ́ nìyẹn no problem á ṣe bí o ṣe big deal adé mọ́mì màá wá ra mọ́tò kan báyìí fún mi màá wá tún wá gba driver fún mi ẹ máa wá jókòó sí owners corner ìyá Yétúndé wá jókòó sínú mọ́tò. mọ́tò yóò lọ sí àdúgbò oúnjẹ ọmọdé kò lè já wàyí lẹ́nu wọn. bá a ṣe tán sí mọ́mì màá wá gbé yín lọ sí ọjà ẹ wá lọ mú aṣọ oríṣiríṣi tẹ bá fẹ́ ẹni kọnà àrà àbí lace anything tẹ bá fẹ́ báyìí kẹṣà máa mú ni. kí n yà wọ̀ sọ aláṣọ kí bẹ̀rẹ̀ sí ní náwó sí eléyìí. adúrú ṣọ́ọ̀pì tá a máa ṣe bó dẹ̀ mọ̀ ìyá tí mo ní. èmi fúnra mi ẹgbẹ́ mi rìn. ẹ̀gbọ́n mi ẹ kú oríire yẹn bá wa kalẹ̀ ìbàjẹ́ ò ní wọnú ẹ̀. ilé kó ba lè kárí mo ṣe wá sórí Bùkọ́lá rèé o àbúrò ẹ̀ láti ìgbà tó ti jáde ìwé kò rí kan ṣe kan ó kàn fẹsẹ̀ ń gbá geography káàkiri àbàbà ń bí ni mo fẹ́ kó bá mi mú lọ kóun náà lọ kẹ́rù kó kẹ́rù wálé kóun náà ṣe oríire bíi títí ẹ̀. ìyẹn ò ṣe problem kékeré nìyẹn but èyí tó pọ̀ jù nínú ẹ̀ náà mọ̀mísí mi ni ó wà lọ́wọ́ ẹ̀ nǹkan tí mọ̀mísí mi bá ti sọ ni. ẹ̀gbọ́n mi. èwo ni mo tún fẹ́ sọ àbúrò ẹ̀ náà ni wo ara àwọn àbúrò tàbí dé ẹni wọ́n rò pé màtẹ́mi mu yàn tán ìyé ẹ̀ gbà kò sí yàtọ̀ ní wa máa mú lọ
kẹjẹ lọ kóre wá bá wa. ẹ̀gbọ́n mi kò ní bàjẹ́ iṣu máa jiná fún wa jẹ pàtó wọn máa jiná fún wa jẹ ẹnu ò ní dùn wá. àmì Ọlọ́run. Yétúndé Bùkọ́lá yìí orí pé ojú kan ẹ̀ pa ojú kan èrè ni lọ́wọ́ mi bí wọn náà ṣe jẹ́ ẹyọ kan ṣoṣo lọ́wọ́ ìyá ẹ̀ mo fẹ́ kó bá mi fojú tó kó bá mi mú bí ọmọ Bùkọ́lá ṣàbúrò ẹ̀ lórí ẹ̀kọ́ rí gúlọ̀tọ̀ ní ọmọ kékeré kúkú mọ̀ dáadáa ọmọ ẹni ìṣàbúrò bá mi fọwọ́ ọmọ mú kẹjọ kẹrù wà bá wa ń lé ẹ̀ẹ́dẹ̀ ṣoríire lágbára Ọlọ́run ẹ̀ ṣoríire ire tó ti bá lọ́wọ́ yín ò ní dìbàjẹ́ ọmọ yín á mọ yín lọ́wọ́ ó lè òní jà lé yín iná ò ní jó ń bẹ̀ lágbára Ọlọ́run ọwọ́ ẹ̀ ó máa ròkè kì í ṣe bí ta àkọ́dún o àpò mi. èmi lọ lọ́tùnla so bóyá kó ṣáà máa di ẹrù ẹ̀ lẹ́hà àjíjọ máa lọ àbọ̀jọ́ torí Ọlọ́run máa di ẹrù púpọ̀ o because most of nǹkan tó máa dì náà ò ní ní ìdẹ̀ níwèé so nǹkan tó bá rí pé wà very important ni kò mú dání. ẹ ṣe ọkọ mi ojú ò ní tí ẹ̀gbọ́n mi bóyá ẹ ṣe dèkò lọ máa ń yanjú ẹrú ẹ ṣe ojú ìgbẹ́ púpọ̀ tó bá yẹ kó fún. pùkì. Wà lọ́wọ́ wa. Wọlé. Mo gbẹ́rù yẹn sí. Mo padà sẹ́nu kẹ́tì. Ẹ wà lọ́bọ̀. Mọ́mí gbóòórùn. Mo dá sí ni. Mo pọ́n gbogbo sínú ilé káàkiri gbogbo kọ́rídọ̀ la dá sí. Àṣàyà àti Moses ni a dá sí. Ngbẹ́ tí mo bọ́ ẹ̀dẹ̀ lónìí. Ibi mú arò tó lẹ̀. Anyway tó bá wẹ̀ nílé ìdí kò lù sí ṣó ti gbọ́. Ó yá wá gbé ẹrù ẹ̀ kí n fi yàrá ẹ̀ rẹ̀. Bàbá kí ló dé tẹ́ pè mí ní pé ìjàyà àyà mi ti dábẹ́ ṣe pẹ̀lú báyìí mi ò tiẹ̀ dúró mú ẹni ọ̀dà tí mo kàn ń sáré bọ̀ mi ò gbé pọ́ọ̀sì mi bẹ́ẹ̀ nítẹ̀ mo kàn bẹ́ jáde nílé mò ń dùbọ̀ ẹ kí ló ṣẹlẹ̀ gangan. tọba láyà já nǹkan bá ń lẹ́rù àmọ́ táyà rẹ bá wá já tó bá gbọ́n mo pè ọ́ sí ó yẹ kí o fọkàn ara rẹ balẹ̀ ibi mo sọ fún ọ wípé n tá a ṣe yìí ọdún méjì lọ́mọ méje wá ọmọ pé ọdún méjì ti pé. Oh, okay. Baba,
èmi ìpín 2 years ya pé nìyẹn. Kò pé. Ṣé mo pé mi ò tiẹ̀ rí ròṣà? Mo mọ̀ pé 2 years ya ó ti pé. Just like that. Ó fast gan o. But even at that, baba, ṣebí ẹ kò tẹ̀ ti pè mí lé ni pé Yétúndé o, 2 years ti pé o, ta fẹ́ ṣe nǹkan ta fẹ́ ṣe o. Èyàn á dẹ̀ rán àwọn tó máa ń gbé ẹran tútù wá, wọ́n á dẹ̀ gbé wá, ẹ̀ dẹ̀ pè mí, wọ́n á dẹ̀ sanwó. Ẹ̀ tún pè mí kí n máa bọ̀ ń bíà. Oh, baba ẹ bá ti ṣe bẹ́ẹ̀ náà, á ti faster bẹ́ẹ̀ yẹn. Òrìwò, ọ ti gbàgbé ni, ọba sì gbàgbé abáránra ẹni létí kò burú. Èmi ò dá nǹkan kan sí lẹ́yìn ẹrù jẹjẹ. Òun náà lọ fún wọn lówó. Nítorí pé àna ọmọ ajé ta kẹsẹ́ ní ló gbégbá ajé wáyé. Òrìwò takú ìlẹ̀kẹ̀ ló dífá fọ́rúnmìlà nígbàtí bàbá olókun àjẹná kò lè jí àmúdìbò ọ̀ránṣẹ́ ságbe tí sọmọ olúgbó ọ̀ránṣẹ́ sálùkù tí sọmọ ọlọ́sà á bèèrè ní o n tó bá mú òun lásọ. Okay, ẹ bèrè let's find solution to all this. Ẹ down. Ẹrù jẹjẹ olórí gbogbo ọ̀gbánitì òdúnitì wò mí ẹ̀jẹ̀ Yétúndé ọdún 2 ti pé àbí ọ̀sájẹ́mi ọgbádùn ilé mi náà ṣe pé ń pè ìjáyà tó ọyẹ mi ó dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ wòmíwò ó ní òtírírẹ́ ayé já ọ̀gbàlàjà ayé làkalẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ ní agogo ọ̀run ró kango ó ní gbẹ̀du ọ̀run ń dún kíríjì ọ̀dà fọlọ́kùn sọ̀rin adé lọ́jọ́ sí tán ránṣẹ́ sọ́dọ́lá alẹ́ adó wọ́n ránṣẹ́ sí àràbà lótú Ifẹ̀ wọ́n ránṣẹ́ sí erinmi lódì ọ̀wọ̀ kan wá tán yí onífẹ̀ ṣe wọ́n ṣá yí onífẹ̀ tì wọ́n wá ránṣẹ́ sọ́mọ tuntun abàtẹ́sẹ̀ rìngìnì wò ó ohun tí ẹ̀jẹ̀ ń tọ́ka sí pẹ̀lú gbogbo ohun tí mo mọ̀ pé kò lè yé ọ kò lè yé wọ ń tọ́ka sí ni pé ọgbà ọmọ kan tọ́ ẹ̀jẹ̀ ẹni mọ̀lẹ́bí rẹ̀ lọmọ ọ̀hún ti ń gbọ́dọ̀ rẹ̀ ní ń tọ́ka sí. Baba àwọn ti pa mí baba afúnṣọ́ ni ẹ̀rù jẹ̀jẹ̀ béèrè baba kò possible ṣe ẹ mọ̀ wọ́n lọ́pọ̀ ní èèpọ̀ kò possible rárá afúnniṣọ́ ọmọ tí wọ́n fún mi pé kí n máa tọ́jú. Baba ṣé èyí mọ́ bọ́mọ ìṣìyẹ́ ni ọmọ àbúrò mọ́ mi mà ní wọ́n fi lé mi lọ́wọ́ báyìí pé kí n máa tọ́jú ẹ̀ ní kó lè ṣoríire ìyẹn lẹ́ni kémi mú wa kẹ́ fi ṣe kinní kan ẹ̀rù jẹ̀jẹ̀ sọ pé òun máa gbà no it can't work kò lè pọ̀ sáà lè ṣe bẹ́ẹ̀ rárá ọmọ àbúrò mọ́ sí mi lẹ́ni kémi mú wa bàbá ẹ wo ẹ jẹ́ ká sọ nǹkan mi ẹjọ́ yìí ò lè work it will not work. Kò burú wò mí gbóhùn ẹ ṣe gbóhùn ẹ má ṣe ìlànà méjì ní bẹ bóyá kọ́ ọ ṣe kówó rẹ̀ ọmọ pọ̀ sí kó kìkì rẹ̀ ọmọ kàn sí gbajúmọ̀ rẹ̀ ọmọ búrẹ́kẹ́ sí láàrin ìlú ní gbogbo àgbáyé kò sórígun tán àti nímọ̀ tàbí kọ́ ọmọ ṣe kọ́ wá tálíkà kọ́ tún tálákùtà mọ́ ìlú mọ́ sọ bàbá ẹ ti kẹ̀ ẹ́ sí náà ìbúlẹ̀ tún sọ̀rọ̀ lọ yẹn sìn ẹ̀ sọ pé kinní kan pé tálíkà ọlọ́run má jẹ bàbá kí ló dé I don't like that one èmi ò fẹ́ o ọdún òsì ẹ̀ jẹ́ kémi sunru ogun àpadà sí burúkú ìbò bàbá yìí dúró ṣé ìtẹ́ tún sọ iná kò easy now bọ́bá kò easy wọ́n ní kí n máa tọ́jú ọmọ ẹ̀ ní ṣé wọ́n ká tún dáká tún gbọ́ wípé èmi ni mo tún lo ọmọ lọ́mọ ìtẹ́sọ yìí lé o ó lé o àmọ́. I don't want to be poor. I don't want to go back poor really. Bọ́bọ́ máa lé gan. Òmíwò Yétúndé ọ̀sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀pẹ tálíkà kọ́ o tálákùtà ni mo pè é ọ́ tálákùtà ọ́ tún ju tálíkà lọ bẹ́ẹ̀ ni ọ́ rí ìgbẹ́ adìẹ ńlẹ̀ báyìí ọ́ sì bówó ni èmi mọ́ sọ bẹ́ẹ̀ fún ọ. Bàbá tó dé ẹ má ṣe pé fún mi èmi ò fẹ́ gbogbo yẹn ìwọ náà ń jẹ́ kí yẹn ṣẹlẹ̀ fẹ́ mi ń ṣe pé ń jẹ́ kí mi rí yẹn gọ́fọ̀ bíjà irọ́ ọlọ́ọ̀ má jẹ́ irọ́ mi ò láìpẹ́ irọ́ mi ò fẹ́ gbogbo yẹn. ẹ̀rù jẹ̀jẹ̀ ni wọ́n ò láyé
ìfura ìfura ló gbàgbà pàjá òfura ó jáná onílé òfura òwe olè àmọ́ rọra gbà mọ̀ràn ọ̀rẹ́ mi òwú kò sóhun tó kó gbà mọ̀ràn ọ̀rẹ́ o. kí ló sún mi sí wàhálà yìí? àṣé òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn ju ilé tí wọ́n ti ń pa ẹran lójoojúmọ́ pẹ̀lú wàhálà lọ. mo kóra mi sí báyìí. Àbọ̀ láti pàtì. Ẹ lọ sí pàtì. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lọ sí pàtì. Bí ṣe ń wò yín, ẹ ṣàrà máa wọ yàrá yín lọ bí kọ̀ọ̀kan. Mọ́mí, ṣé kò sí mà? Ó ní mo sọ fún ẹ pé ó dé. Mo ní kẹ́ máa wọ yàrá lọ. Go into your rooms. I don't want to see you. Just go, please. Mo ò sí nínú ìtìfẹ́ bàbá yín ò jọ right now. Mo wá di ajá mọ̀ ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ tí ó dọ̀ ọ̀yá kì mọ́lẹ̀ ọ̀nà àfúniṣọ́ mà lọ́mọ yìí ó mà fún mi kí n tọ́jú ẹ̀ mà yàn. Kọ́lá ṣe rántí kan tí mo sọ fún ẹ nílé ọ̀dọ̀ bàbá yẹn láti dé yìí o àwọn ni wọ́n ṣe é tílé ayé mi ṣe rí bó ṣe rí gbogbo bí mo ṣe lówó kò ṣẹ̀yìn wọn mo á fẹ́ káwọn náà ṣe nǹkan tó ṣe fẹ́ mi kọ́ ṣe é fún wọn náà. màá lówó wàá dolówó. ẹ ṣé àǹtí mo dúpẹ́ gan lọ́wọ́ yín ẹ ṣé gan ni o ẹ ṣé ẹ ní àwọn aráàlú o ṣé wọn ò ní pẹ́ dé ṣá. wọn ò ní pẹ́ mú. Yesunde ilẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ọ ti bínú o má bínú mo rò dé awo ni iye ọ̀kan pàtàkì sí ni mo jẹ́ ń bẹ̀ àmọ́ ń gbà mo ti kó ń sẹ̀rẹ̀ lọ́nà èmi ni ò sọ̀sẹ̀ mọ́ ṣé orúkọ rẹ ti jẹ́ ǹlẹ́ ọmọlúwàbí Olúbùkọ́lá ní òkè wá sórí rẹ̀ ìlú báyìí ẹkúnlẹ̀ ọkọ̀jú báyìí ọ̀sẹ̀ ó ní ṣe. Bàbá ṣe bẹ́yìn náà lẹ ní pé òun náà ni ìgbà tẹ́tí lóun náà ni ẹ. ó kọ rẹ. Bùkọ́lá. Olúbùkọ́lá ẹrù jẹjẹ iṣẹ́ dé o ọmọ aláṣẹ jẹ Olúbùkọ́lá ẹlẹ́dàá rẹ mo pè wòmí anamọ ajíta kẹsẹ̀ ń ló gbégbá ajé wáyé òrìnwó takú ilẹ̀kẹ̀ wọjà ló dífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá ò ní òkun àjíná kò ní èjì àjímúdìbò ó wá ránṣẹ́ sí agbe tí sọmọ olúgbó ó ránṣẹ́ sí àlùkò tí sọmọ ọlọ́fà ó ránṣẹ́ sí odidi ẹrẹ́mọdì lọ́fà ọmọ agbégbá ajé kárí wáyé lé ní àwọ̀ ọ̀ràn agbe àrán lùkù àrùn dídẹrẹ Olúbùkọ́lá ń wọlá rán ọgbéra báyìí ọmọ lọ gbé ajé ti Yétúndé wá. Iṣẹ́ ti ṣe o. Ẹ ti ṣe tán. Ó ti rí bá ti fẹ́ rí wòmí látẹ̀lé lọ Olúbùkọ́lá ẹlẹ́dàá rẹ̀ kó gbéra báyìí kó máa lọ pe owó fún Yétúndé wòmí orí agbe ní wúgbó tí bí sunkún àsun dákẹ́ orí àlùkò ní wúgbó tí bí sunkún àsun dábọ̀ tálẹ́ bá lé ọ̀rọ̀ kòkò kẹ̀kẹ́ agbalẹ̀ òkété o gbọ́dọ̀ nísinmi o gbéra báyìí ojoojúmọ́ ni kó máa gbé owó lọ fún Yétúndé bẹ́ẹ̀ ni ṣẹta bá rán kọ̀ kí pakọ̀ iṣẹ́ ti ṣe. Ó yá jẹ́ ká máa lọ ní. Kẹ́ máa lọ bó. Ẹ máa lọ wàísá. Òun ti ní ó ti dẹni ẹbọra ń bá jẹun mọ̀ lọ́n tí ẹ. Ká mọ̀ fúra o. Ìgbà ajé ní ìwọ̀n lóde. Ìfúra lógún àgbà ìlú.
já wọn lọlé. ká má fura ẹ̀rù jẹjẹ láyé gbà ó ayé yìí lọ ohun gbogbo wa dópin. Bùkọ́lá ò lè sọ Bùkọ́lá ò lè rí ọmọ mi ojúkọ ẹ̀pà ojúkọ ẹ̀rẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ọgbẹ́. wọ́n máa rí kókókó ìṣàbẹ̀rẹ̀ kì í dẹ̀ ṣe díẹ̀ a máa rí ìwọ ní sùúrù ìwọ náà ṣàlàyé bó ṣe jẹ́ gbọ̀ngàn. mo sọ wípé pé Bùkọ́lá èmi àti ẹ̀kọ́ ní gbólóhùn àsọ ni a kò gbàgbé lè síbi ó dé kàn bínú jáde nínú ilé just like that àti wípé kò sọnù àǹtí take it easy kò sọnù mo kàn ní kí sáré wá sí village kí wò bóyá ó wà ń bí o kó tó di pé mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mo bẹ̀rẹ̀ sí check lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ni mo sì máa wò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mo ṣọ̀pá máa rí ẹ má worry àǹtí ẹ má jẹ́ kí yẹn bother yín that much. ṣé ni kò ní sùúrù a máa rí ni ọmọ ta kókó ẹ̀kẹ́ kú ṣe pé kókó ni obìnrin dẹ̀ tún ni ó lè jẹ́ ní ọkùnrin kan ló wà ọlọ́run máa ṣe rí rí. ọlọ́run má jẹ́ mo mọ tí mo bí Bùkọ́lá tẹ̀mí orírin kò rí. a máa dáwọn ọ̀rẹ́ kan bí ọkùnrin tó tọ́ lọ́kọ̀ máa rí ọmọ mi wúlò sórí ẹ̀ máa ṣe rí rí. bàbá ẹ dákun ẹ gbà mí o ojúkọ èrè lọmọ yìí lọ́wọ́ mi ẹ dákun ẹ rà mí kalẹ̀ bàbá ẹ dákun ẹ ṣàánú mi. ojúkan ẹ̀pà ojúkan èrè. bẹ́ẹ̀ni ẹ ṣàánú mi. ọmọ ṣe o ẹ dúró ná òní ẹni tó ọmọ rẹ fún kọ́ máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ yìí ọlọ́mọ ìyá rẹ ni. ọmọ ẹ̀gbọ́n mi gógógógó ni padà tí ìyá ẹ̀ fi ọyàn lẹ́ẹ̀bá èmi mo gbà lẹ́nu ẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi ni Yétúndé tó mọ́ mi lọ olówó Bùkọ́lá lọ bàbá ẹ̀ jọ̀ọ́. ìyẹn burú àwa èèyàn tó ń wò yìí aburú ju ejò afàyàfà tá a máa sá fún lọ bàbá rẹ̀ dáàmú tó wọṣọ sọ́nù gẹ́gẹ́ èèyàn rẹ̀ là á pè ìwà tí ń bẹ́nu ẹlòmíì ojú tàkéèké olóró lọ òòrì tí mo kọ́kọ́ dákẹ́ nígbò tẹnubọ̀rọ̀ tó ń ṣàlàyé tí ń wò ó ní ohun tí ń wò ó sì ní ohun tí mo rí sì léwu má jẹ́ ó yà ẹ́ lẹ́nu ohun mo rí léwu sórí ọmọ tó ń wá yìí èmi ò ní purọ́ fún wọn o torí tí mo bá purọ́ àwọn tí mo jókòó tì àwọn onílẹ̀ tí mo jókòó tì yìí wọ́n ó bì mí wọ́n ó sì fìyà rẹ̀ jẹ mí ìdínú tèmi fi purọ́ ọmọ tó ń wá yìí ò lè rí mọ́ o. ọ̀rọ̀ rẹ̀ ti di igbó bíríbírí òkùnkùn bírímù òye ọ. kò yé mi bàbá. ó túmọ̀ pé ò lè rí i mú ẹni tó ọmọ mọ̀ yìí fún kọ́ máa bẹ tójú ẹ̀ ó ti fi ṣáájú kú ò lè rí i mọ́ o. dale. Bàbá, ọdún kan pẹ̀rẹ̀. Má jẹ́ omi ó kánlẹ̀ lójú rẹ̀. Bí omi bá kánlẹ̀ lójú rẹ̀, o lè má lè dìde mọ́ mi ojókòó. Àmọ́ wà á lọ wí fún un pé èmi lèmi wí bẹ́ẹ̀ fún un. Bọ́bá wá pé irọ́ ni bọ́bá lè tẹ̀lé ọ wá mú wá. Kémi ó bí kó pé irọ́ ni káwọn tó láyé ó mú mọ́lẹ̀ síkú. O ò lè rí o, èmi ò ní rọ́ tí wọ́n fà fún un. Ìyá kọ́ lábọ́. Ọ̀rọ̀ ti kọ́ láti sẹ́yìn eégún faṣọ má sunkún omi ò gbọ́dọ̀ yọ lójú ẹ̀. ọlọ́mọ wèrè tí ó wà mẹ́ kò ní jẹ́ bí ọjọ́ Friday. Ta ni? lọ ní jẹ́ mi ni o. ẹjọ́ ìyá wa akílódé ẹ ṣáà mú gbogbo ẹ̀ kókó bí ìjọba ọ̀hún. ẹni tó ní ilé yìí ni mò ń béèrè Yétúndé. láti bo. ó mọ̀ mi. èèmọ̀ yín o. èmi làbúrò yẹ ẹ èmi ni ìyá Bùkọ́lá. ìyá wa. ẹ ṣe. ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ pẹ̀lẹ́. àsìkò ọrùn èèyàn ẹ̀rọ ìgbà tó yẹ ti ṣẹlẹ̀ rí ẹ̀dá ayé mọ́ ogun aláṣẹ mọ̀ pé nǹkan jẹ́ gbogbo ọ̀nà fún mi báyìí ti gbẹ kò sì tọ́ lẹ́nu mi mọ́ ikú ìwò òkú lọ ṣùgbọ́n wà
ṣé Yétúndé wà nílé. ó wà nílé ẹgbàá báyìí jẹ́rí ẹ wo bí ọ̀nà àkọ́kọ́ yìí ni o. ọlọ́run ló mọ irú ìdílé tó ga ti jáde kù sí yàtọ̀ láàrin gbogbo wọn. ọlọ́wà lé Yétúndé 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 Yétúndé. ká kíra ẹ má kí mi kíra ẹ má kí mi Yétúndé ọmọ mi dà Bùkọ́lá mi dà Yétúndé Bùkọ́lá mi dà Yétúndé tó dẹ̀ mọ́ pojúkan èrè. àǹtí ṣe bí mo sọ fún yín pàrí Bùkọ́lá. ó rí ta ni ọmọ tèmi ò ní sọnù ọmọ mi ò ní sọnù Yétúndé wàá wá ọmọ mi rí wàá wá ọmọ mi rí Yétúndé ìkànnì ẹ tó dẹ̀ mọ́ pojúkan èrè lọ́mọ yìí lọ́wọ́ mi Yétúndé wọ́n gbọ́ Yétúndé àṣírí ẹ ti tú Yétúndé wọ́n ní òtún bàbá mi ṣògùn ọwọ́. òtítọ́ àti ìwọ ní gbogbo ìtẹ́ ń sọ yìí sí irú embarrassment wo lè fẹ́ máa fún mi ẹ wá ń pariwo pé mi ṣògùn irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu yìí ṣé fẹ́ máa embarrass mi sí ni kó tó máa ń sọ ní lọ́rọ̀ yín náà nìyẹn oore ṣòro ṣe àbí ṣe fẹ́ kó mi tàbí ọmọjọ́ mẹ́jọ ní èdè pariwo ẹ̀ ṣe fẹ́ gbogbo àwọn neighbors máa gbọ́ ìsọkúsọ tẹ́ ń sọ ni a ló fọmọ yìí ṣògùn owó èmi ò láìkẹ́ o mi ì láìkẹ́ rárá ni. owó mi ṣògùn owó wá gbójúmọ́ mi Yétúndé ọmọ mi dà. àti alátìrí náà àti rí Bùkọ́lá ẹ̀dẹ̀ ń pariwo. ó ti rí Bùkọ́lá ọ̀hún dà Bùkọ́lá. wọ́n ní pé actually wọ́n kò mọ àwọn destitutes. kí ló ń pè bẹ́ẹ̀. àwọn tí ò nílé àbí wọ́n ṣàkómọ àwọn thugs àwọn ọlọ́pàá ló arrest ẹ̀ wọ́n dẹ̀ mú lọ sí police station ibẹ̀ ló wà náà èmi fúnra mi ti fojú mi lọ rí báyìí but mi ò lè bail ẹ̀ out so mo wá sílé mo wá dúró de lọ́ọ̀yà tí lọ́ọ̀yà bá ti dé ń sìn èmi àti lọ́ọ̀yà a jọ máa padà sí police station yẹn a lọ bail ẹ̀ out èdè wa ń kígbe ẹ̀ ń pariwo oore ṣòro ṣe o ẹ̀rọ ẹ̀kàn ẹ̀ embarrass mi ṣé pé mo ti wá oore tí mo fẹ́ ṣe ń sìn ẹ̀ fẹ́ sọ di mọ́ mi lọ́wọ́. má bínú. ẹ̀dẹ̀ pariwo ẹ̀ ní kò ṣe mo jẹ tó ṣògùn gbogbo ẹ mọ́ mi ò láìkẹ́ ẹ̀ má máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn o láìka yìí máa bá yín gbọ́ o. má bínú bàbá. ẹni sùúrù nǹkan tó máa ṣẹlẹ̀ listen mo pe seeing is believing tẹ bá rí fúnra yín ẹ̀yin náà ọkàn yá lè balẹ̀ lé mọ̀ pé ó ṣì wà alive àbí mọ̀ pé ó wà. mo fẹ́ rí. màá pè yàn kan tó máa mú yín lọ sí police station sí ẹ lọ fojú yín rí fóònù mi dànù somewhere okay sì rẹ jẹ́ kí n pe ìròyìn yẹn kó wá. Ọlọ́run mo dúpẹ́ o tó yẹ fún Jésù kọ́ ọmọ ojú kọ́ ẹ pa. Hello? Ẹ wá bá mi ní living room mi. Okay. Ó ṣé. Ẹ wá ń kígbe. Ń kígbe látàárọ̀. Ṣáà ní sùúrù. Ṣé má bínú bàbá mi. Má bínú torí Ọlọ́run. Má bínú ara mo lọ́tà mi. Jọ wá lọ pẹ̀lú àǹtí mi ń sìn. Ẹ jíjọ lọ sí police station. Wọ́n fẹ́ rí Bùkọ́lá. Tó bá ti wá débẹ̀ ìyẹn ṣáà dúró síbẹ̀ èmi dúró de lọ́ọ̀yà tí lọ́ọ̀yà bá ti dé ń sìn àwa àjíjọ máa bọ̀ àwa bail ẹ̀ out ó ṣe my dear ó ṣe gan sista mi tètè lọ ṣe gbọ́kẹ́lé lọ́rọ́ ọmọ yín màá sọ fáwọn ọmọ ọ̀dọ́ ń sìn wá lè gúnyán fún yín àti ẹ̀fọ́ àbí. mo jẹ́rìí ẹbí tí ẹ ṣe rí nìyẹn ó ṣe bàbá mi ojú òní tì. ẹrù jẹ́jẹ́ ó dóhùn àṣírí ẹrù jẹ́jẹ́ ó dóhùn àṣírí ẹrù jẹ́jẹ́ ó dóhùn àṣírí ẹrù odò bá dé kò gbọdọ̀ rí ta. ṣé bí torí ọmọ náà ni mo ṣe ṣe àjòkó tí mo ṣe yìí ni báwo ni mo ṣe wá máa mú kan náà ọmọ mi kí n fi ṣe tutù ọmọ méjì ọmọ kan kí n fi ṣe tutù no ṣé mo lè ṣe ṣá ṣé mo lè pa ọmọ mi ṣé mo lè ṣe ṣá
can't even think about it. Ọmọ mi pàápàá. Kí ọmọ tí mo bí nínú mi. Ọmọ mi. I can't. Holy shit. Ẹ̀rù jẹjẹ odò àṣírí ẹ̀rù jẹjẹ odò àṣírí ẹ̀rù jẹjẹ odò àṣírí odò bá dé kò gbọdọ̀ ríta. Madam, ilẹ̀ ti ṣú time ti lọ ẹgbẹ́ time ọwọ́ yín kẹ́ wá máa lọ lé kí n lè kó àwọn kìnnìkìnnì páàkì síbì kan mà. Kí time? Alẹ́ ti lé kan. But mo fẹ́ sùn, òun òkun mi, nǹkan fẹ́ ṣe fàájì sí dàárọ̀ ọdún ṣe wà. Mo níbi tí ń lọ, síbi tí mo ń lọ. Wọ́n náà ṣe fàájì, kí ló ṣe ọmọ kékeré? Mú títí mi lọ́rùn, máa san owó. Gbogbo ètò tí mo látàárọ̀ náà èmi náà ni máa san. Mú tí kò ṣe fàájì. Mo wà lẹ́nu iṣẹ́ mo ò lè mú jọ tí kan lọ. Ṣó yé yín? So ìdẹ́ fún mi gan bẹ́ẹ̀ mo ò lè mú tọmọ kọ̀ gbé síbẹ̀ yẹn ni. Ẹ jẹ́ kí n clean gbogbo ibi yìí báyìí kí n lè lọ sùn torí ọ̀la. Ẹ clean bó ni máa sọ fún àdúgbò kọ́ tí wàá fèmí kí mi mú tí gan-an. Mo fẹ́ ṣe fàájì dàárọ̀ ni. Adé máa mú tí lọ tèmi gbà. Mo máa dé máa mú tí bẹ́ẹ̀. Ayé ṣe báyìí náà. Ẹ wo madam, ilẹ̀ ti ṣú, ẹ mọ̀ pé máa ṣiṣẹ́ lọ́la. So èmi náà gbọ́dọ̀ rest. Ó yé yín. Bóyá ẹ wò favour kan péré mo lè ṣe fún yín. A ní lodging bí báyìí. Bóyá kí n bá yín kó ọtí síbẹ̀ kẹ́ wà ń bẹ̀ kẹ́ máa mú. Tó bá dẹ̀ dàárọ̀ la ẹ dẹ̀ máa lọ. Ṣó yé yín? Ó ti já sí ọmọ burúkú. Orí tó sọ yẹn náà make sense bàjẹ́. Ẹni ló jí bẹ́ẹ̀ láti ìgbà tí mo ti di ọ̀rọ̀ kan péré tó make sense tó máa sọ fún mi látàárọ̀. Wàá gba yàrá yẹn àbí. Màá bá yín kọtí síbẹ̀. Ìyàwó àbẹ̀ màmá mu sí lọ. Sòun lójú mi ṣe wà. Ìwọ bẹ́ẹ̀ mi ṣètò yàrá yẹn wà òkè. Ó ṣe é tó le jù. Àbíjọ jẹ́ kí inú ẹ dùn. Wọ́n yọ̀ ń gbọ̀ bẹ́ẹ̀ máa le jù. Bá mi lọ ṣe bẹ́ẹ̀ bá mi arrange. Bóyá kí n bá yín arrange kí n wá fún yín ní kí so máa sọ rúùmù yẹn. A máa le jù mọ́ wọn yọ̀ bọ̀ ẹ̀ ní ẹ̀ wá le jù. Lọ mutí kó gbá yàrá yẹn. Ṣe bẹ́ẹ̀ ọmọ burúkú rẹ̀ le jù. Ìsọ ẹnu ẹ̀kú ṣe bò mọ́ra ṣùgbọ́n báwo bá bò mọ́ra iye adẹ́gbìrì torí náà ìsọnù ẹ̀kú yẹn yà mú mọ́ra títa ríro ló ń kọ́ lẹ́yìn o
jẹjẹ ni wọ́n o ẹrù jẹjẹ ni wọ́n o ẹrù jẹjẹ ni wọ́n o ẹrù jẹjẹ. èèmọ̀ ẹ dúró kí ló ṣe arábìnrin ṣé wọ́n kú ní àbẹ́ òun ló ṣe wọ́n báyìí odidi èèyàn ńlá tó wá sùn sí erílẹ̀ rẹ̀ báyìí. ah dájúdájú a jẹ́ pé kó má ṣe pé nǹkan ṣe arábìnrin. ó mà ṣeun ṣe rí arábìnrin tó sùn ó lówó gidi ni gbajúmọ̀ èèyàn gan ni kódà gan ládùúgbò àkùsẹ́yìn tó mọ̀. ṣé ìwọ ọmọ wúmà yìí rí ni. a ní olówó gidi. ló wá sùn sílẹ̀ ńlẹ́ báyìí. ọ̀gá ẹ dúró èmi ò bá ní kẹjẹ ká pọ̀ ọlọ́pàá o. kò nídìí ọ̀rọ̀ ọlọ́pàá nìkan tá à ń sọ yìí. ìbá ní ká gbé wúmà yìí ká gbé lọ sí police station tàbí ká gbé wọn lọ sí hospital. ó ti jí o. èmi ò rò bí wúmà yìí gbádùn báyìí o dẹ̀ ní olówó kan ní wúmà yìí. ẹgbẹ́ nu òṣìṣẹ́ òun jọ kí ni ẹni tẹ́ ń wò tó sùn sílẹ̀ lẹ̀ tẹ́ ń wò ó ṣàti lọ sí ẹ dúró síbẹ̀ kí n máa wọ ọ́ ṣáà sábà wà lára tẹ̀lé ó wà lára yìí. ìwọ bọ́dọ̀ pé wá sí ètò àwọn Kọ́lá sórí àwa tá à ń ba ẹ̀jẹ̀ tá à ń ba ẹ̀ mu tá a bá rò tọrọ ńlẹ̀ fún ẹ tá a sọ bí ẹni pa kàn tán ẹ̀jẹ̀ ni ọ̀rọ̀ àǹtí èyí ó yẹ kí ẹ ti find solution sí náà ó yẹ kí ẹ ti find solution sí náà can you imagine ohun tó táwọn èèyàn fi ń wọ ẹ ní gbòòrò náà èèyàn yù ó máa pọ́n ní táwọn èèyàn fún ẹ wọ́n jẹ́ pé àǹtí ẹ nìyẹn máa ń bá ibi pé kó máa sùn kiri orí àkìtàn pẹ̀lú nǹkan ẹ̀gbin. Bídèmí ṣé kí n má parọ́ fún ẹ ìṣòro ẹyọ kan ṣoṣo tí mo ní ní ìgbésí ayé mi nìkan tó ń fẹnu sọ yẹn Bídèmí tí wàá sọ fún ẹ pé kò sí nǹkan tí mi ò tí ì ṣetán kò sí àdúrà tí mi ò tí ì gbà pé kí ìṣòro tó bá àǹtí mi kó kúrò nínú ilé ayé wọn nígbà tó yá mo tún múra gidi níbi tó lè dé ojoojúmọ́ ayé ni mo fi bá ọjà tí mo fi wọ́n sẹ̀sì káàkiri gbogbo àgbáyé wípé wọ́n á ṣe kí ni wọ́n á stop ẹ̀ irọ́ ni o kàkà kí ewé àgbọn wọn dẹ̀ lè o tún lè sí ó ti sú mi Bídèmí ó ti sú mi àbí irú èèyàn wo nìyẹn irú èèyàn wo àti mi jẹ náà. omi pé ẹ ti find solution sí kò kàn work ni. láì mọye ìgbà. kó má dẹ̀ jẹ́ pé nǹkan tí mò ń rò as in dúró ná àbí bóyá irú nǹkan tó ń ṣe sísá yẹn bóyá ó dẹ̀ ti ṣẹlẹ̀ sí ọmọ àwọn kan as in bíyá ní generation yìí kan àwọn bóyá bíi. òun try láti sọ̀rọ̀ sáwọn ẹbí mi kan nìyẹn àbí family mi kan nìyẹn. no mo kàn bóyá ní o mọ̀. wípé gbogbo ẹbí wa ya wèrè tó ń sòkèrè orí àkìtàn Bídèmí ó dẹ̀ lánàá gbàgà irú ọ̀rọ̀ yẹn tẹnu ẹ jáde torí pé mo pè é sọ̀rọ̀ kó wá bá mi dá sọ̀rọ̀ kó fún mi nímọ̀ràn Bídèmí. no bóyá tẹ bá lè trace ẹ ṣó mọ ẹ máa lè. Bídèmí sọ́tọ̀ wọ́n bá ń sọ ìsọkúsọ ọmọ jáde kí ló fẹ́ sọ wo bí sẹ́fún wo bí sẹ́fún wo ọ̀yà kó jáde náà Bídèmí mo ní kó jáde. èmi máa ní. ayé kí inú bí mi sí ẹ o má jẹ́ kí inú bí mi sí ẹ jáde. Kúnlé. Get out. Ìta. Ó dàbí olùgbé òun bẹ́ẹ̀ ṣeré ni. ẹjọ́ ẹ̀kọ́ bí kò ṣe olórí burúkú àǹtí mi kò ní ta fún yín o. Ibikíbi tẹ́ ẹ bá wà ẹ̀ ní bá ọlọ́run lé ẹ bá ṣẹ̀sì kiri ayé mi àǹtí mi.
kó mọ̀ jẹ́ pé nǹkan tí bọ̀bọ̀ yìí sọ ní gbogbo àwọn ará àgbòrò ń sọ kiri pé wúrẹ̀ ni wá ní gbogbo ẹbí wa kálálẹ́ ni ó dáa fún yàǹtí mi aláàárọ̀ òní jẹ́ o gbogbo kíbi tẹ́ bá dé láyé ẹ máa sẹ̀sì kiri ayé ni ẹ̀yin olórí burúkú lọ sí. ó dé lọ sọ́dọ̀ bàbá kó lọ ṣàlàyé fún wọn. mo kúkú sọ fún wọn mo sọ fún wọn bọ̀kínní mọ́kìlì kan báyìí ló gbé sí mi lóhùn kójó lẹ́kẹ́ kójó nǹkan kan táwọn abọ̀rìṣà ń lò bákan wọ́n fọ́ nílùú kìíní báyìí mo ti ẹ̀ actually lò wọ́n ti bá fẹ́ sókè máa lò mo lò ó but èmi ò rí any improvement same thing náà ló ṣe ń ṣẹlẹ̀ sí mi. ó ṣe padà lọ ṣàlàyé fún wọn pé kò ṣiṣẹ́. I did. I went back. Mo lọ bá wọn mo ṣàlàyé fún wọn. But tó bá gbọ́ nǹkan tí bàbá ń sọ kò máa ń ṣe nǹkan tí gbogbo ayé láti máa báyàn gbọ́ ọ̀rọ̀ orí ń ṣìnà sọ̀rọ̀ òṣì. Ó dà pé kí n blow agbárí wọn off fúnjọ́ yẹn kí n kàn shoot wọn kọ́kọ́ kú dànù. Ẹ sọ̀rọ̀ ọjọ́ yẹn I hated it. Kí ló ń sọ? Wọ́n ní ọmọ méjì tèmi bí o kémi mú kan wá o káwọn fi ṣètùtù sí kíní wọn tó máa ń pariwo tó a bá ti lọ síbẹ̀ yẹn ẹrù jẹjẹ or whatever. Báwo ni ṣe máa mú ọmọ bíbí inú èèyàn kí wọ́n máa lọ fi ṣètùtù fún sí ẹrù jẹjẹ fún kíní kan. àbí mo kàn wọ́n dání why táwọn èèyàn kan rí bẹ́ẹ̀ yẹn why táwọn èèyàn kan máa ronú just like that very wicked ronú just. Yétúndé tí bàbá bá ní kó mú kan nínú àwọn ọmọ yìí kó fi ṣe tuntun fún ìlọsíwájú àti ìgbéga ẹ mi ò rí píktì nínú ẹ. Yémi sí báwo ló ṣe ronú yìí bó ṣe ronú yìí náà dáa ó ronú bíi ìka èèyàn ní o má bínú ó ronú bíi ọ̀dájú abiyamọ bíi tó wicked tó heartless tó ṣe ẹ̀jẹ̀ kan ló rọ̀ ní veins ẹni ó ronú bó ṣe ronú yìí òun dẹ́rù bà ní òun lórí ẹ̀ pé tèmi àti ẹ̀bà wà lára bí àti bá ṣe kọ́ ó lè mú ọbẹ̀ kó bá gùn jọ má máa ṣe bẹ́ẹ̀ it's not good kò dáa rárá that's sheer wickedness báwo máa ṣe bẹ́ẹ̀ yẹn má máa wo owó ẹ̀ má bá mi sọ má bẹ́ẹ̀ mi sọ owó ẹ̀ mọ́ jọ kí ló dé. má bínú mi ò ní sọ̀rọ̀ ẹ̀ mọ́ anyway èmi ń jáde lọ́mọ kan ní kí n yà ń lé ẹ̀ kí n kí ẹ ni. kí ló máa mú ṣé wàá mú wáyé ẹ kò dé ṣì kò ṣáà tó lọ wá ṣáà jẹ kankan. jẹun àìrọ tí bá jẹun sì ti bá dùn mí nílé jẹun mọ tọhún ilẹ̀ ló ṣe kókó. èmi nìkan ni wọ́n fẹ́ pè mí. ẹ má pè mí pé ẹ̀yẹ jọ. ìyá àlàyé ni ẹ. hello. Yétúndé sọ̀rọ̀ náà kí ló ṣẹlẹ̀ Yétúndé ta ló wà lé Yétúndé. èso ní fún ni lẹ́ẹ̀dì ẹ̀sìn kó má gbòdì ní ẹni àánú ṣe mí. má má fẹkún ṣe rẹ léṣe bó bá kú ní kó sunkún látàárọ̀ dalẹ́ ìyẹn ò ní kó jí mọ́ àbí kí lẹni mo wí. arábìnrin ọmọ kan ni o ó ti délé ọlọ́run náà ló fún wa ọlọ́run ló gbà lọ́wọ́ wa bá a ṣe nífẹ̀ẹ́ ọmọ tó ọlọ́run tó ló ń nífẹ̀ẹ́ rẹ̀ já wa lọ sórí ọmọ kan ṣoṣo tó kù kọ́ yóò dìrú yóò dìgbà fún ọ àdúrà náà láàmú gbà má rò rárá o tó o bá ti lọ ronú o tó lè dá nǹkan mi sago ara rẹ. ẹ̀já máa dúpẹ́ tábà wá ń tà tí bí ìgbé lọ síbi nǹkan àbí tó bá wá ya wèrè ńkọ́ kí la máa wá ṣe ẹ̀já máa dúpẹ́. tó bá yẹ kó wá ya wèrè ńkọ́ kí la fẹ́ bọ́ lọ́hùn fà lóòótọ́ kò sí ohun tá a máa bọ́ lọ́hùn ṣe àmọ́ àdúrà tèmi máa gbà ní pé ohun tá a lè jọ kí ò lè dúró ṣe àbúrò ẹ̀ tó kù ńlẹ̀ á dirú á dìgbà fún ẹ lágbára ọlọ́run ọ̀rẹ́ mi ṣó ti gbọ́. ṣe fẹ́ kémi náà máa sunkún báyìí ní ìsìn kò sí kò tó dàbí lóhùn wá dé ìyá. kí ló dé èmi lónìí mo fẹ́ ṣàlàyé fún yín ẹ wo tí má mọ̀ pé ọ̀tẹ̀ pè mí fún ni mo ní wà èmi lónìí mo máa ṣàlàyé fún yín gan kí ni tí àti yín gan ti wá fẹ́ pọ̀ jù o ó tọ́ ni èmi gan ráyè tó yẹn ẹ rò pé mo ráyè kí n máa jókòó iye tí mo fi jókòó síbi millions owó wọn níbi tí mo ti ń ṣiṣẹ́ ṣé màá kàn wá jókòó síbi màá máa waste time bẹ́ẹ̀ bí mi lọ́rọ̀ kí ló dé mo ti ṣàlàyé fún yín ẹ̀dẹ̀ fẹ́ gbọ́ kí ló yẹ fẹ́ pe mí lẹ́mìí ni ṣé fẹ́ pa mí ni
ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ o. ìyá wa ẹ wò ó etí tí wàá ti kún gbòòrò a lè rí gbòòrò mọ́ torí tiyín ṣé wọ́n fi hàn ṣe ìyẹgbẹ́ la fi ń ṣe ìyẹgbẹ́ ni ẹ wá lẹ́yìn ní nǹkan tẹ̀fẹ́ ṣe ṣáwọ́ ò ní nǹkan tẹ̀fẹ́ ṣe ká tó máa bá yín sọ̀rọ̀ ara yín ẹ má gbé wọn fún ara rárá ni ẹ má gbé e fún ara rárá. ó dá o ló dé ná. ó dá mo ti gbọ́ o tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbèrè mi kò ṣe mọ́ bí ìṣègbè mo ṣe dandan lẹ́gbẹ́ ni ẹ kò tiẹ̀ fún wẹ̀sì táìmù mi ni mo dẹ̀ náwó owó tí mò ń ná gan ó ní mi lára it's true mi kàn mí ìmọ̀ bí tí máa sọ tẹ́lẹ̀ ni ẹ máa rẹ́gbẹ̀yìn ẹ fẹ́ rẹ́gbẹ̀yìn mi ṣe mọ́ mi ò ṣe mọ́ mi rẹ̀ ẹ́ tó tẹ̀lé. ẹ náwó. mo náwó. nípa ìnáwó ń sìn. tó dé rà nílé sọ fún yín gbà tẹ right àti gbà tẹ wrong. ní self control. kí ló dé èlò gan lẹ́ ná fún wa. ẹ̀yin ká ní sí ti yìn kẹ́wọ́ ìwé ọlọ́run ní tẹ́rọ̀g. èlò lẹ́ ná kí lẹ́ ní gan téèyàn kan ò ní rí. bullshit yín pẹ̀lú owó yín owó òṣì ẹ̀yin olówó gbó olówó ranù yìí. kí lẹ́ ní tó ń jọ yín lójú àwọn tó ń ní ju ìlọ́pọ̀ ń gbòòrò tó dẹ̀ ń fọpọlọ ṣe. ẹ̀yin kò sí ìyá yín ẹgbẹ́ ni wa ó yẹ jọ àǹtí ọ̀dẹ̀ ẹ nà nú bẹ́ẹ̀. ọ̀rọ̀ yóò tí ì tóbi nù náà. ẹ lọ sùn sí orí. a ní láti ná sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. ọ̀rọ̀ yóò tóbi nù jókòó bẹ́ẹ̀. ṣùgbọ́n. ẹ lọ sórí rọ́ọ̀gì ẹ lọ sùn. máa di apẹ̀lẹ́kù jòkó jáde. mo rí pé wọ́n ti ẹ ọmọ alálùbáríkà orí ìwọ pé ṣé bó ṣe rọra jókòó nǹkan tí mò ń jẹ́ láti explain ó máa yé wọ̀ tó rọ́ lọ́pọlọ ni ẹ ṣó mọ̀. ìyá ṣe rí ìdí mo fi dúró ṣe ráwọn tó lọ yẹn wọn ò ní wéré tó mi èmi lọ bá wọn but mo ní sùúrù torí pé mo fẹ́ kẹ́ change mo dúró dìgbà tẹ́ máa pe ìpàdé ìrònúpìwàdà ìgbà wo lẹ fẹ́ change yìí ṣe tẹ́ máa pe ìpàdé ìrònúpìwàdà láì jẹ́ bẹ́ẹ̀ aṣọ tèmi gan ojú ti wọn lọ wèrè wọn ò tó ti tèmi. èpè lọ́rùn tẹ́ bá ti ṣetán láti fi padà kẹ́ ẹ pè pàdé. èmi gan ti rí pé wèrè gan ni embarrassment máa wà pọ̀ ìyẹn fẹ́ lè fọwọ́ gún mi nímú lórí pé kí ni. ẹ̀gbọ́n mi tí tẹ́ bá réèyàn bá yín sọ̀rọ̀ èmi á bá yín sọ tọrọ torí pé àjù méjì báyìí lọ tó bá ti wá bá yín sọ̀rọ̀ níta tẹ́ bá gbọ́ èmi á dúró máa bá yín sọ̀rọ̀ lẹ́ni tẹ́ bá gbọ́rọ̀ sí mi lẹ́ni lẹ́ni mi á sá fún yín ṣé rí ẹbí ọmọ méjì ẹ lé wọn jáde ẹ wá lé jáde ìkan kú ni wọn kẹyọkan ẹjọ́ adùn ló wà nínú ọlọ́mọ kan ó dẹ̀ ní ọmọ ẹni ò ní burú kan lè fẹ́kùn pàjẹ́ ẹ ti lé ọmọ yín fẹ́kùn pàjẹ́ o inú yín wá ń dẹ̀ wá jókòó síbi báyìí ẹ wá jókòó síbi báyìí ẹ yàrá kalẹ̀ síbi báyìí kò sí nǹkan kan lọ́wọ́ yín ẹ wò ní abáyín sòótọ́ rọ̀ lẹ́ni tẹ́ ẹ bá lọ kẹ lọ bá Yétúndé ìyàwó yín ìyá Désọlá kẹ bẹ́ẹ̀ níbi tó ti ń gbọ́ kẹ tu níbi tó ti ń gbọ́ kẹ dọ́ fún níbi tó ti máa ń gbà kẹ padà wá sínú ilé yìí kò ní dáa fún yín jù báyìí lọ. In fact ẹ wo ẹ̀gbọ́n mi ó ti ń di nǹkan míì fún yín o torí pé mi mọ̀ nǹkan tó ṣe yín tẹ́ ẹ̀ gbọ́ èèyàn tó jẹ́ kó máa fi atẹ́gùn sí ìràwọ̀ yín kó dáa fún yín kó dán fún yín kó dó fún yín kémi náà máa wá bá yín pé ẹ̀gbọ́n mi mo ní ìdòye báyìí lọ́wọ́ yín ẹ̀wọ̀ yín lẹ̀ ń pè mí tẹ́ bá pè mí mi ní dá yín lóhùn mọ́ tẹ́ bá pè mí láàárọ̀ mi ní dá yín lóhùn tẹ́ bá pè mí lọ́sàn mi ní dá yín lóhùn ètè máa ń pè mí lálẹ́ ńgbà mi ti máa sáré wá tẹ́ bá tún pè mí mi ní dá yín lóhùn torí pé mò ń bá yín sọ́nsìn tẹ́ bá dẹ̀ gbọ́ sí mi lẹ́nu èmi náà ní gbọ́rọ̀ sí lẹ́nu mọ́ tẹ́ bá lọ bá ìyàwó yín kẹ́ bẹ́ẹ̀ kẹ́ gbé wá sínú ilé yìí kó gbọ́rọ̀ sí yín lẹ́nu kó máa fi atẹ́gùn sí yín kẹ́yìn náà lè jẹyàn láyé tẹ́ bá bẹ́ẹ̀ kó padà wá mi ní dá yín lóhùn ẹ lọ wo ìyàwó yín ti wà ókè ó ti da fún ìyàwó yín ó ti ní owó ẹ wò èmi rí mo rí mi lè súnmọ́ àwùjọ bíi tí mo ti rí àwùjọ èèyàn ńlá ó ti ní owó tẹ bá rí mọ́tò tó ń lò ẹ̀gbọ́n mi lè súnmọ́ torí kójú ń tì mí ẹ̀gbọ́n mi á dá kẹlẹ̀ tètè lọ bá ìyá Désọlá kẹ bẹ́ẹ̀ o torí mi mọ ibi tí èèyàn kan ti sọ fún yín pé òun ló ń ṣe yín ṣó ti wá da fún yín sìn ni. nǹkan tójú èèyàn tó bá ti rọ́ lọ́hùn nǹkan tójú ẹ̀ ń rí lójú mi rí mi ò gbọ́ lọ́hùn gbọ́ ni ìwé bàbá kan ló tàn mí pé style mi àti ìyàwó mi kò work together pé kí n léta àtìgbà tí mo ti léta sí èmi dà style dà. ẹ̀yin náà ẹ gbọ́ ẹni bàbá kan ló ṣe iná náà ṣé bàbá yẹn lọ́lọ́run ni wọ́n ní style yẹn àti ìyàwó yín kò lè work together ẹbí ọmọ kìíní kò lè work together ẹbí ọmọ kejì ẹ wá lé wọn jáde ẹ fi ọwọ́ ara yín ẹ̀gbọ́n mi ẹ fi ọwọ́ ara yín ẹ fi lé ayé yín ẹ fi lé dànù tẹ́tí lé dànù sí ṣó ti wá dáa fún yín ṣó ti dáa fún yín ṣó ó dáa fún yín lẹ́ máa pè mí pé kí n fún yín ní 500 naira pé fẹ́ lọ ṣe interview ó dáa fún yín lẹ́ máa pè mí pé kí n fún yín ní 200 naira pé fẹ́ fi ra gàrí pé kò sówó kankan lọ́wọ́ yín ẹ̀gbọ́n mi kò lè dáa fún yín tẹ́ bá pé ìyàwó yín padà wá sínú ilé kò lè dáa fún yín. ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan dúró ó ní orí ìyàwó mi àbọ̀ ń sọ fún ẹ àbọ̀ orí fúnra rẹ̀. ẹ̀gbọ́n mi wọ́n sọ fún mi mo fi ojú mi méjèèjì mo fi rí ìyàwó yín Yétúndé ìyá Désọlá mo fi rí báyìí tẹ́ bá rí ipò tó wà tẹ́ bá rí ibi tó ń gbé inú GRA láàrin àwọn olówó tẹ́ bá rí mọ́tò tó ń lò
ẹ̀gbọ́n mi bó ṣe dáa fún yẹn yín ló yẹ kó dáa fún torí pé bó ṣe ní àìsíkì tó lówó yẹn ọ̀dọ̀ yín ló yẹ kí gbogbo àìsíkì yẹn ọ̀dọ̀ yín ló yẹ kó wà ọ̀dọ̀ yín ló yẹ kó wà tó jẹ́ pé ó yẹ kéyìn náà ní owó ẹ̀gbọ́n mi ó ń dùn mí o torí pé mi nìkan ni mo lè bá yín sọ. ó ṣe àbúrò mi lórí ibikíbi tí ìyá Adésọlá bá wà má lọ bá má dọ̀bálẹ̀ báyìí tí ò bá fẹ́ gbọ́ èmi gan wá wà pé òní burúburú kó má kẹ́nìkan mọ́ ìwọ nìkan náà ló kù pẹ̀lú mi bá a mú ti bí yẹn kí n tiẹ̀. ẹ̀gbọ́n mi ní fún yín ní owó àpèkánukò èmi ò ní fún yín mọ́ torí pé èmi ń bá yín sọ́nsìn kẹlẹ̀ gbọ́ràn sí mi lẹ́nu kẹlẹ̀ mọ̀ kó kámẹ́rà tí n bá tún fún yín lówó ẹ̀gbọ́n mi kò ní ká yín lára èmi ò ní fún yín lówó mọ́ o kẹlẹ̀ gbọ́ràn sí mi lẹ́nu. ṣé ń bá mi sọ̀rọ̀ báyìí mo ti di bọ́ọ̀ ní gèsì mi ò mú owó kúrò mo mú ṣẹ́pẹ̀ mo ṣáà mú tìbí mo ṣáà fẹ́ wọ bọ́ọ̀sì lọ síbi tí mo fẹ́ ti lọ bá yàwó mi jọ. ẹ̀gbọ́n mi tẹ bá lè mú báyìí kẹ́ mú tẹ bá lè fi ẹsẹ̀ rìn débẹ̀ kẹ́ fẹsẹ̀ rìn ibi kankan tó bá wù yín kẹ́ fi débẹ̀ á lè ká yín lára bẹ́ẹ̀ ni ẹ wo bẹ́ ṣe rí ẹ wo bẹ́ ṣe kájọ ẹ wo bẹ́ ṣe kájọ ẹ má sì mú ògógóró darí lé ni o ẹ má sì mú darí lé ni ẹ wo ẹ wo mú àná nìkan torí pé kò sówó lọ́wọ́ yín mú mọ́ ẹ wo. Yétúndé ọkọ mi pẹ̀lẹ́ 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 ṣó ti gbọ́ mi ì fẹ́ kó ronú o kò sí ìrònú nínú ọ̀rọ̀ ẹ rárá kò sí ìrònú o ní tó máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọkọ mi má ronú mọ́ mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run èyí tó wà lọ́wọ́ yìí ó máa dirun ó máa dìgbà lójú ẹ̀mí mi ni ó kàn jẹ́ pé kó tó di pé tọmọ yìí ṣẹlẹ̀ ó ti ń ṣe àwọn kankan tèmi náà ń wò pé kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ tí mò ń wí ni pé ìrònú ti pọ̀ jù ó kàn ń ronú rìn ṣàlàyé fún mi kò sí ìfun kan tó wà nínú adìyẹ táwòdì òkè ò mọ̀ èmi ni mo bí ẹ ohun tó bá wà ń bẹ̀ ni kò sọ fún mi ọkọ mi. o mami ẹ pẹ́ fún wa. àmín àmín àmín. kò sí nǹkan kan bóyá kí n dẹ̀ tún wá sọ báyìí wípé lóòótọ́ nǹkan wà àmọ́ a dúpẹ́ lọ́wọ́ náà pé gbogbo nǹkan tún ti padà sí ipò ẹ kò sí problem kankan. lóòótọ́ nǹkan wà ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run ti bá wa pé lóòótọ́ ni bó ṣe sọ yẹn gangan èmi gbà bẹ́ẹ̀ wá mú rònú kúrò jẹ́ kí rònú tán pátápátápátá lágbára Ọlọ́run àti wà àtọmọ ẹ̀ ẹ̀ẹ́dìrún ẹ̀ẹ́dìgbà lójú ẹ̀mí mi. wàrí jẹ wàrí mu wàrí náà wàrí rà nǹkan ò ní ṣe é kò ní ṣe ọmọ ẹ̀ ò ní rógun wàhálà ò ní rógun ìdààmú wàhálà àti fìtínà sì kò ní jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run ojú ẹ̀mí mi báyìí máa jẹun ẹ̀ máa jẹ tọmọ. mami ṣé ẹ ṣì ní foodstuffs ṣá then ṣé àwọn oògùn yín ṣe wà then àwọn provisions ti máa ń rà bíi milk bíi tea ṣó ṣáà. ó dẹ̀ ṣe dáadáa ó ṣe